Ẹ̀lú ló lárùn, ẹ̀tù ló nìbọn, kété ló lómi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Láàjì Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà, ààrẹ òpìtàn. Ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Máa jíṣẹ́ rẹ̀ lọ, kinní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Láàjì Abbas, ó tún kú oríire. Àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé, Ọlọ́run ló rán ẹ. Olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé, gbogbo ọmọ Yorùbá, ó kú oríire. Oyè ìlú, oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só, ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé, ìtàn dọ̀la, ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè, ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán, ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o. Lógún ọ̀fẹ́, olùkọ́ àgbà Láàjì Abbas, ààrẹ òǹpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran, kinní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi, tẹ́ ẹ sì lè máa wò mí kedere. Ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò gbogbo ìlú ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe rí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èyí tó ṣe pẹ́yìn gangan ní ìtàn tẹ́ẹ̀ní tán, èyí ni àṣà tẹ́ẹ̀ní ṣàyẹ̀lẹ̀ ń dá aṣọ wa pé bò ní ọgbọ́n òye àti ìtàn àwọn bàbá wa pẹ̀lú àṣà wa bò ní òsì ní parẹ́ o. Mo dúpẹ́ òun mọ̀ máa lóore. Tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ ní ìtẹ́yìn bá ń darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa ìtàn Yorùbá. Ìtàn Yorùbá ni ètò kan tá a gbé kalẹ̀ tó ṣe pé ó wà fún gbogbo ọmọ òtù káàkiri tìbútòrò àgbáyé. Àwa tó ṣe pé àwọn ọmọ aládé, àwa tó ṣe pé àwọn ọmọ ọlọ́gbọ́n, àwọn tó ṣe pé àwọn ọmọlúàbí, ibẹ̀ láti máa ń sọ ìtàn fún wa tá a sì máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Kúlú tá a wà ó náà ni kúlú Olúbàdàn Adétúnjì. Ìyẹn náà ni pé Olúbàdàn Adétúnjì studio yìí náà ni a ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní iléeṣẹ́ ìtàn Yorùbá. Àkọ́kọ́ kì í ṣe ìròyìn mọ́, gbogbo ti kárí ayé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní ọjọ́ àbámẹ́ta sátidé, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn nígbà tí àwọn kan tí wọ́n ya wọ iléeṣẹ́ ìjọba Ọ̀yọ́ State Secretariat tí wọ́n sì láwọn ti gba ìjọba o, àwọn ti invade, àwọn sì ti occupy, torí náà wọ́n ò rí àṣẹ àwọn pé àwọn adelé ń bọ̀ láti wá gba ìjọba. Ìgbà náà la rí ọ̀pọ̀lọpọ̀ fídíò la rí tí àwọn òṣìṣẹ́ aláàbò lọ bá wọn, tí wọ́n ń bá wọn sọ̀rọ̀, ẹ jáde, ẹ ṣe gbogbo ẹ̀, tí wọn kò gbọ́.
lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn fídíò míì jáde tó ṣe pé àwọn ológun wọ́n kó àwọn ológun lọ bẹ̀ ìgbà náà láàrẹ́ nígbà tèmi náà kọjá ń bẹ̀ bí ẹ̀ẹ̀mejì mọ́ra àwọn ológun ìgbọ́n tó jẹ́ kí inú mi ó dùn tara mi sì fi yá gágá ni wípé lẹ́yìn ìgbà tí gbogbo rọ̀tìrọ̀tì yẹn lọlẹ̀ lẹ́yìn pé àwọn ológun kàn dó lẹ́nu olóró àtàbẹ̀ bíríìjì secretariat nìbàdàn wọn ò dààmú ẹnì kankan ní gbogbo àkókò tí nǹkan lọ iná ni wọ́n ní àwọn ológun jáde ṣùgbọ́n nígbà tó lọlẹ̀ tán mo fi ń dúpẹ́ rí pé mo tún tún ọpẹ́ dá fún gómìnà wa lọ́pọ̀lọpọ̀ ìgbà tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ níjọ́ ọjọ́ méjì ẹ̀ tó bá gbàbẹ̀ wọ́n mọ̀ mú ni wọ́n mọ̀ dà láàmú àdúpẹ́ lọ́wọ́ gómìnà wa ẹnjìnìà Olúṣèyí Mákindé ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ súyọ gan pàápàá lórí ètò tí mo ṣe àwọn míì ń pè mí mo fi ń dẹ̀yìn tẹ̀ ń pè mí lójú ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ bí pé wọ́n fẹ́ máa tírẹ̀tì wọ́n fẹ́ máa halẹ̀ dúkùkù lajà lọ jókòó jẹ àwọn ọmọ ọba yín sòdodo ọ̀rọ̀ ẹ ń bá fẹ́ ṣe wèrè ó ń kálukọ́ lọ ṣe wèrè nílùú bàbá rẹ̀ ọmọ Ìbàdàn lèmi ẹ ń bá fẹ́ ṣe wèrè lọ ṣe wèrè nílùú bàbá rẹ̀ ẹni tó pè mí tí wọ́n halẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ lórí kíni ẹ mọ̀ dẹ́rù ẹ̀ ó ti kọjá ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ ṣe rò ṣébi tó kọjá bẹ́ẹ̀ ṣe rò náà ní sọ́jà mú yín mọ́lẹ̀ lẹ́ ń họ lẹ́ ń kó ogun tẹ́ kó lọ́wọ́ lẹ̀ alẹ́ ẹ̀ lè fi bóńgì ẹ̀ lè fi fèsì Nàìjíríà mi Nàìjíríà police lásán ẹ̀ lè mú wọn Nàìjíríà police ẹ̀ lè mú wọn àwọn bóńkè tẹ́ ń kó kí àdàràdà mélòó ni sẹ́yìn èyí tẹ́ ẹ̀ ju 10 tẹ́ ẹ̀ ju 20 lọ lẹ́fẹ́ gbàjọba kẹ́ ẹ pé 100 ṣe lè mú Nàìjíríà ṣe é mọye ẹja kọ́kọ́ jọ gbé Àmọ̀tẹ́kùn tí ń bẹ lọ́yọ̀ state ṣe é mọye wọn ṣe é mọye ọlọ́pàá tí ń bẹ lọ́yọ̀ state nílùú Ìbàdàn nìkan ká tó wáá sọ àwọn ọmọ ológun àwọn DSS tó ń bẹ ẹ má kàn fẹ̀mí àwọn ọmọ yìí wéwu ẹ̀yin ìyá ẹ kìlọ̀ fáwọn ọmọ yín now ẹ wọ àwọn ọmọ tí wọ́n kó wá ọ̀pọ̀lọpọ̀ wọn igbó ọ̀rà nígbà tí mo wo interview yẹn lórí Channels TV igbó ọ̀rà nílẹ̀ Ìbàràpá ni wọ́n ti kó wọn wá kò dẹ̀ sí nǹkan tó jẹ́ kí wọ́n wọlé sáwọn èèyàn yẹn lára ẹ rí i pé ní nǹkan bí ọdún mélòó kan àwọn Fúlàní ń dà wọ́n láàmú ní gbogbo igbó ọ̀rà ní ilẹ̀ Ìbàràpá ibi tí wọ́n ti wá wọlé sí wọn lára ni lẹ́yìn ìgbà tí àwọn ọba ilẹ̀ Ìbàràpá pé olóyè Sunday Ìgbòho tí wọ́n lọ jẹ́ pé wọn tí gbogbo Ìbàràpá wá lọ lẹ̀ òun ti lọ ṣiṣẹ́ tọ́lọ́ ní kó wọn wá ṣe ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí ní wọlé sí wọn lára àwọn tó wà lóyìnbó á lọ kó nǹkan fún wọn ẹjẹ́ ara nǹkan fún wọn ẹjẹ́ àṣegbákan bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé sáwọn ọ̀pọ̀lọpọ̀ lára nìyẹn ni la fi máa ń sọ fún ìjọba ẹ máa mójútó ń tó yẹ kẹ́ ẹ mójútó ìjọba ọ̀rọ̀ lọlẹ̀ ìyí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ̀ mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn wá ń kó nǹkan fáwọn èèyàn á fún yín lówó tẹ́ fi dáko á fún yín ní nǹkan ìtura pàápàá ẹ wò gbà tí wọ́n lọ pa àwọn èèyàn rẹpẹtẹ ní Ìgàngàn ẹ wò yẹn táwọn Fúlàní sun ní Ìgàngàn dòlà ọ̀sẹ̀ ìjọba ò tí ì jáde àwọn wo ló tiẹ̀ sọsẹ́ ní Ìgàngàn ṣé Fúlàní ni àbọ̀rọ̀ òṣèlú ni àbáwọ̀ èèyàn wa ni àbíjà alẹ̀ ni a gbọ́ rìpọ́ọ̀tù kankan ju pé àwọn Fúlàní pa àwọn èèyàn tó lé ní 60 wọ́n sun ààfin kábíyèsí sí Ìgàngàn náà ná. now kí wàá ní nǹkan amáyédẹrùn tí ìjọba ṣe fún wọn àgbọ́ bá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ìdí ni táwọn ilé ìfiwọlé sí wọn lára àwọn Dúpẹ́ Onítìrí tẹ́ ń kó nǹkan fún wọn látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn tó wà lágbègbè yẹn ìwọ̀nba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jù wọn là wọn ò ta sí wọn àwọn tó jù wọn ò là ni wọ́n ń ta sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní kó nǹkan fún wọn wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ má wọ̀rí àgbàlẹ̀ sẹ́mẹ̀ntì àwọn tó gbé ìnira Fúlàní ti fọwọ́ bà tẹ́lẹ̀ kò sí gbogbo tí wọ́n fẹ́ sọ fún wọn tí wọn ò ní gbọ́ àgbàlẹ̀ wa àgbórílẹ̀-èdè wa wọ́n bẹ̀rẹ̀ sí ní kó nǹkan fún wọn wọ́n fún wọn lówó wọ́n fún wọn gbogbo ẹ̀ iná fi lè ráwọn ọmọ yẹn kó jọ ẹ wo àwọn tó wá láti Igbó Ọ̀rà lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tí wọ́n ṣe interview náà láwọn ti wá ilẹ̀ Ìbàràpá yẹn náà ni ṣe mọ̀ pé ẹni tí odò ń gbé lọ bẹ́ẹ̀ bá na blade sí yọ gbà mú bẹ́ẹ̀ bá na ọ̀bẹ sí àbí idà yọ gbà mú ìlọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ ń bẹ̀ yẹn. nígbà ìjọba bá gbé ètò adójútòfò lẹ̀ wípé àwọn tí ìṣẹ̀lẹ̀ àjálù bá ṣẹlẹ̀ sí
wọ́n sunlé wọn ni wọ́n pàwọn èèyàn wọn ni àwọn tíjọba bá ní wọ́n lọ wọn ò ní í sí ìjọba náà sì ní wẹ́yìn ẹ̀ wò. Ẹ wá sọ fún wa gbogbo àwọn ilé tí wọ́n sun ní gàngán gbà yẹn èló la ná tá a fi gbọ́ bùkátà wọn. Èló la ná tá a fi gbọ́ bùkátà wọn. Ilé mélòó la kọ́ padà fún wọn. Ìjà ààfin Asígàngàn tí àwọn Fúlàní sun ná ìjẹ́ wọ́n ti tó kọ́ ń gbà látìgbà náà padà. Bí ó lẹ ṣe rò pé yóò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rán tí ń jáde tán láwọn lọ occupy secretariat inú mi bí ní àta ìníṣẹ́ tí ń bẹ lára tiwọn okun tí wọ́n fi brainwash wọn. Torí wípé àwọn orílẹ̀-èdè tó láàmìlaaka bí wọ́n bá fìyà jẹ èèyàn wọ́n ó ti kọ́kọ́ sọ́nà wípé atọ́jú rẹ̀ aké ọ. Bí wọ́n bá fìyà jẹ èèyàn wọ́n ó ti wọ́pọ̀ pé ládùúgbò bá ṣe ń tọ́jú rẹ̀ tó yìí. Ṣùgbọ́n láti ọjọ́ àbámẹ́ta sátidé tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tá a dẹ̀ rí fídíò yìí tí Dúpẹ́ Onítìrí ṣe lọ́jọ́ Jímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mẹ́sẹ́ẹ̀jì pọ̀ etí mi kún. Wọ́n ní síjọba federal government ò bá mọ̀ ń pa rẹ̀ kí ló dé tí wọn ò tí ì declare Dúpẹ́ Onítìrí as a wanted. Ìbéèrè tí gbogbo ayé ń béèrè nu pé tí ìjọba àpapọ̀ tí wọn ò bá mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ yìí kí ni wọ́n ń ṣe o tí wọn ò ti fi declare Dúpẹ́ Onítìrí as a wanted. Torí pé àwọn tí wọ́n kó ní ìsìn àwọn wọn dáràn ṣèbẹ́ nìkan ló rán wọn ẹ̀ ń tọ́ràn wọn. Dúpẹ́ ń bẹ ní Amẹ́ríkà àbí polówà kò sì sórílẹ̀-èdè kan láyé tí ó wàá gbà wípé jókòó níbí mọ wá ta ọfà burúkú sí orílẹ̀-èdè míì kò sí nínú òfin ayé. So Dúpẹ́ jókòó sí Amẹ́ríkà ó ń sọ fún gbogbo àgbáyé pé tó àwọn ti declare proclaim ọ̀sà àka gbogbo òyìnbó ń lọ agbóyìnbó jẹ Amẹ́ríkà lọ ọ̀sà àka gbogbo ẹ̀ àwọn ti gborílẹ̀-èdè àwọn ti yan adelé wọ́n sì búra fún gbogbo wa náà láṣìírí. So ìyẹn níjọ́ kejì wọ́n fi wọ́n rán àwọn ọmọ wọn wáyé pé kò ọ̀yá ẹ lọ gba Ìbàdàn. Now ìjọba àpapọ̀ kí ni iṣẹ́ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí? State governor wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kò lè declare Dúpẹ́ Onítìrí as a wanted. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjọba àpapọ̀ ní. Kí ni iṣẹ́ ìjọba àpapọ̀ láti ìjọ́ ìtọ́rọ̀ ti ṣẹlẹ̀ láti má declare Dúpẹ́ Onítìrí as a wanted? Kí ni iṣẹ́ ìjọba àpapọ̀? Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè ọlọ́wọ́nú náà wọ́n ń wí ọjọ́ gàtí ọjọ́ gàtí béèyàn bá tẹ̀ ti dákẹ́ jù ayọ́ sọ tí èsè tèèyàn ayọ́ pé mọ́ọ̀yàn so àpéjọ ohun tí àwọn òṣìṣẹ́ aláàbò bá sí tí wọ́n bá rí gọ́vnọ̀ wa ṣé wọ́n fẹ́ kidnap gọ́vnọ̀ wa ni àbẹ́ fẹ́ pa gómìnà níjọ́ àwọn tó lọ sí secretariat nìbàdàn. Àwa àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin alágbára wa a ti dìbò tán ní ìsìn ẹ ti gbàgbé ọ̀mùtí wa ti gbàgbé ìṣẹ́ torí pé wọ́n pa àwọn ọba tí wọ́n pa lẹ́kìtì tí mò ń pariwo ẹ wọdún tí mo ti ń pariwo ìpàdé lọ́balọ́ba ìpàdé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni ló já pèpàdé tá a pè nígbà tí pèpàdé ní ìsinsá pè mí ìmọ̀ wọ́n fi àwo òsì gọ̀ wọ́n ti fi yún tú wa lójú ṣé gbogbo ọba náà lọ́lọ́ wọ́n ti fi tú wa lójú ìpàdé tá a láàpù ọ̀rọ̀ ẹ̀yin ọba wa kí ni stáǹdì wa níbo la wà nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nígbà bá ti fojú ṣe é lẹ̀ ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin alágbára wa ẹ̀yin ọlọ́lá wa nígbà bá ti fojú ṣe wálẹ̀ tá a bá ṣe ẹni tí ó lẹ́tọ̀ọ́ náà ni ó máa ṣojú ìlọ̀rọ̀ fi ń débi tó dé yìí o gbogbo àwọn ọmọ wa tí wọ́n ń brainwash ní ìsìn tí wọ́n bá fi lè kú ọrùn gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá láti béèrè lóòótọ́ tí wọ́n ṣe ọ̀dà kò sí ibi tí wọ́n ti lè fojú tó tọ́wò wọn ṣùgbọ́n àwa
díẹ̀ lọ́wọ́ ẹni tó yọ ọmọ burúkú, púpọ̀ lọ́wọ́ ẹ̀yin òbí, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ọba, ẹ̀yin alágbára, ẹ̀yin ọlọ́lá ńlẹ̀ Yorùbá. Ìdánilẹ́kọ̀ọ́ wo là ń ṣe? Ṣèbí kóńkó jábélé ni wọ́n fi ọjọba tán, wèrè ìnà kí ń kó mọ́tò kí ń kóbìnrin kí ń ra mọ́tò kí ń rí nǹkan ní tí ó fi wọ̀jọba ọ̀run nu. Àwọn tó lo tànẹ́dà wọ́n fi ọjẹ mínísítà tán ẹ tí wọ́n jẹ mínísítà yìí lágboolé wọn, wọ́n ní wọ́n ní mínísítà ẹ̀ńdásọ ẹ̀ńdọ́ ọmọ pàmò náà lágbélé ọlọ kí tí ọba àlè ta ni kó lè ta pàápàá àní ọmọ di owó wa kó tàwọn ọmọ rẹ owó tòsí kẹ́hìn láyé ni ìdàríwé àtàmọ́ bá ta pọ́n wá ń ṣe bó ṣe wù wá. Ẹ wò gba ọ̀rọ̀ ẹ wo December wọ́n ní wọ́n pín nǹkan fáwọn aráàlú, wọ́n pín lókè ọ̀yà, ṣé wọ́n pín sàlẹ̀ ọ̀yà? Odidi àpò ráìsì ládé tí wọ́n ń gbé lọ kẹ̀tíkẹ̀tí ṣé wọ́n pín ń bí? Ẹnìkan kò sí ní bí wọ́n, nǹkan kò sí ní ṣẹlẹ̀, ṣé wọ́n pín ń bí? Ẹ̀wá láwọn ọmọ wa lọ ń jọ ẹgbẹ́ tí ó yẹ kí wọ́n jọ ẹ̀, bóun ò sí ní mẹ́jọ ẹ̀. Bẹ́ẹ̀ bá dé ta àwọn ọmọ wa lẹ́ẹ̀bà nínú kóòtù, àwọn ọmọ wa lẹ́ẹ̀bà nínú yahoo, àwọn ọmọ wa lẹ́ẹ̀bà nínú olóṣó. Àtúbọ̀tẹ́ ẹ̀yin olórí wo ò ní dáa, táwọn ọmọ yín náà yà kan ìlú gbogbo tẹ bá tọ́ wọn ẹ̀ ní jèrè wọn. Ìnira yìí ti pọ̀ jù. Àwọn ọmọ tí yán dẹ̀ máa gbádùn wọn ò lọ iléèwé mọ́. Láyé àwọn Bọ́lá Ìgè, lórí àwọn tó jẹ́ ọlọ́lá, iléèwé táwa bá lọ làwọn ọmọ tí wọn náà ń lọ. Ẹni tó bá jẹ́ kọmíṣánná, iléèwé táwa bá lọ lọmọ rẹ̀ ń lọ. Àwọn tó jẹ́ tíṣà wa, tíṣà gan ò lè fi ọmọ rẹ̀ sílé ìwé ìjọba. Ẹ lọ wo gbogbo primary school bó ṣe rí, ẹ lọ wo bí gbogbo ẹ ṣe rí. Kí ló dé? Ọmọ tó bá jáde school sat tí bá ń kọ́ ọmọ ní nursery and primary school agboolé, yóò sì kọ́ ọmọ tọmọ ó mèyìnbó sọ tí ó sì kọ́ ẹ̀kọ́ yanjú. Ẹ wá ní kí wọ́n mọ̀mọ́ lọ sí primary school ìjọba kó ṣe kí graduate ni wọ́n ní wọ́n máa kọ́ wọn, kò lè kọ́ wọn yanjú. Kí ni èpè wo ní ń jà wá gan? Torí pé a nífẹ̀ẹ́ sẹ́tà ń ṣe. Àwọn tó yẹ ká fi ibẹ̀ kọ́ là ń fi ibẹ̀, òṣèlú la fi ń gbà wọ́n. Bó làwọn ọmọ wo ṣe ní yàyàkuyà, ọwọ́ tó bá dẹ̀ di rẹ̀ lè sùn bẹ̀ níṣẹ́. Ìnira ẹ̀ wá pọ̀, wàhálà ẹ̀ wá ń pọ̀, wọ́n fi wá ń brainwash àwọn ọmọ wa. Ẹ wá dúró nǹkan táwọn eléyìí ti kó wọlé, àwọn dúpẹ́ onítìrí tí wọ́n kó jáde. Kí ló dé? Ẹ fẹ́ pàlúrú ni? Ẹ ládùúrú nǹkan yìí, aláwọn Fúlàní wọ́n ń da ẹran jẹ, wọ́n ń dààmú àwọn èèyàn ń kidnap àwọn èèyàn. Ápélé ilẹ̀ lọ ṣe tẹ́ ẹ dì hámọ́ra kí wọ́n ní kí ló dé, gbogbo àwọn tó ń dààmú àwọn èèyàn ní ugbó la fẹ́ lé. Kíjọba wá gbógun tì yín, gbogbo aráàlú ní ọ̀jáde tá a sọ̀pọ̀tì yín pé nígbà tẹ́ ẹ lè gbà wálé àwọn tó tún fẹ́ gbà wálé ẹ tó ń gbógun tì wọ́n. So àmọ́ ìjọba ilẹ̀ Yorùbá lẹ fẹ́ dàrú. Àmọ́ bó ló ti ń ṣẹlẹ̀? Torí ìwà yìí náà ni, èyí tẹ́ ẹ jó lórí ìwà yìí ni. Á dẹ̀ máa sọ, ìjẹ́ gómìnà, ìjẹ́ kọmíṣánná ni o, ìjẹ́ chairman ni o, ìjẹ́ president ni o, ìjẹ́ senator ni o, ìjẹ́ honorable ni o, ipòkípò tó wù kó jẹ́, ó kú ń bẹ̀ ńjọ́ kan. Nígbà bá wá kú ń bẹ̀, ó gbèrè máa wẹ̀yìn wo. Torí lé làbọ̀ sí mi oko, wàhálà tí ń bẹ́ńlẹ̀ tẹ́ ẹ̀ mójútó yìí, tẹ́ ẹ bá kú ń bẹ̀ ẹ padà bá o. Tọ́lá kò sí kankan táwọn ó ṣe, àwọn ọba yìí fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ó sì ti mọ́ wa lára, gbogbo ó ti mọ́ wa lára, wọ́n ń bọ̀ ó ti mọ́ wa lára. Ẹ̀yin ni ọ̀mọ́ lára o. Torí pàtẹ bá wá dàrí wa tẹ bá bẹ̀rẹ̀ sí ní díjì, àbọ̀ sọ fún yín pé bàbá àkíní ni ó pa yín o, ṣọ́ọ̀kì ni ó pa yín, torí ẹ̀ mójútó ń gbà tẹ́kẹ́ mójútó. Àwọn ọlọ́pàá kankan tí ó gáìdì wa, àlólógún kankan tí ó gáìdì wa. Inú ọ̀rọ̀ ìlú a gbọ́dọ̀ mójútó, ètò ààbò ìlú a gbọ́dọ̀ mójútó. Kí ló dé? À ń pariwo ẹ ṣètò ààbò kó yanjú. Bóò ni wọ́n ṣe kó gba àwọn nǹkan tí wọ́n kó wọlé, bóò wọ́n ṣe kó wọ Ìbàdàn, bóò wọ́n ṣe kó wọlé. Ẹ wá dúró nǹkan, àwọn aṣọ kákí ológun tí wọ́n kó jáde. Dúpẹ́ sọ́ọ̀pàlẹ̀ Yorùbá rẹ ni. Bọ́kọ rẹ bá kú sáwàlápọ̀ ọlọ́kọ ní sí dandan ní káwọn ọmọ tiwa náà ó kú. Tó ṣe pé yìí lọ fẹ́ yorú rẹ̀ lára wa, àwọn ọmọ kankan pa rẹ̀. Kí lẹ̀ṣẹ̀ tiwa?
àwọn àmọ́ kankan pa kú ọkọ rẹ̀ náà bá ṣe pé yẹn ní bí ẹnu pé Nàìjíríà pa ọlọ́kọ àwọn ọmọ ṣé ìwà wá kí làwa wá ṣe sáwà wá lóyún òru ẹ̀ lára wa ni kó wá pa wá lọ́mọ tán ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òpònú ẹ̀ sì béèrè lọ́wọ́ Dúpẹ́ àtàwọn èèyàn rẹ̀ gbogbo àwọn tó jókòó lu òyìnbó ẹ wo gbogbo àwọn tó lọ lẹ́gùn tá lọ sẹkítẹ́rìàtì yìí ará oko ni wọ́n àgbẹ̀ ni wọ́n o gbogbo àwọn tó wà ń lu òyìnbó lérí kan nu wọn kọ́ yọjú o Dúpẹ́ ọ̀yọ́jú tó ń tọmọ rẹ̀ o bàbá kan bẹ́ẹ̀ tí wọ́n mú tó ń tọmọ rẹ̀ wọ́n jọ mú àmọ́ bàbá yìí ń sọ̀rọ̀ but the only thing tá a sì ń sọ ni pé a lè mọ bá a lọ báyìí lórílẹ̀‐èdè bàbá yìí sọ̀rọ̀ yìí pé aṣọ tó ń wọ̀ lọ́bẹ̀ pé wọ́n kó kakí òun sóun lọ́rùn ni kò dá báyìí nà ó ẹ jẹ́ àmọ́ àwọn tó bá ṣẹ̀ bàbá yìí ni wọ́n fún òun ní ambi wípé ọ̀rọ̀ Yorùbá nation pé wọ́n fẹ́ ṣe ìpàdé ní secretariat ó lọ́wọ́ ọlọ́pàá gan lóòótú tí wá ń béèrè wípé ẹjọ́ níbo wọ́n ti fẹ́ ṣèpàdé Yorùbá nation ń bì bọ́lọ́pàá ṣe gídí òun tó ń tọmọ ẹ kó wọn lọ tán ẹ sì kó kakí sí wọn lọ́rùn ìbí kan là ń sọ náà àwọn tí wọ́n ń bọ̀ táwọn civil defence pè tí wọ́n pariwo lọ sọ́dọ̀ Aláàjì Yomi Amsat tẹ́ ẹ̀dẹ̀ kó àwọn náà ẹ̀dẹ̀ ti sáré kó ọta ìbọn gbogbo ẹ̀ fúláàgì síwájú wọn kò dá báyìí bàbá bẹ́rẹ̀ wọ ẹja bẹ́rẹ̀ wí kò dá báyìí gbogbo tá à ń ṣe àfi ń kírètì hatred síjọba ni ẹ ń kírètì hatred láàrin aráàlú àtijọba torí àwọn ò ní fojú rẹ wo jọba pé kí ló dé tí ìbá ṣe pẹ́ nítorí ẹ̀ bá pé tó bá fọgbọ́n ṣe kò ní í yé pé lóòótọ́ àwọn tó dáràn ń bẹ a rí wọn fídíò yẹn ń bẹ èwo làwọn aláìṣẹ̀ so tẹ́nibọ̀dì bá kọjá ń tàmì yẹn nísìn ẹ̀ kàn mú ni ẹ mú mọ́ wọn ẹ̀ dẹ̀ kó kinní sí wọn lọ́rùn bàbá yìí ní aṣọ tó ń wọ̀ ńjọ́ yẹn ẹ bọ́ ọ lẹ̀ ẹ dẹ̀ because federal government la máa blame àwọn ọlọ́pàá wọ́n gbọ́dọ̀ ní body camera that's it wọ́n gbọ́dọ̀ ní body camera gbogbo tí bá ń lọ gbogbo ayé ní orí láwọn orílẹ̀-èdè body camera wà ọlọ́pàá ọ̀kàn lè parọ́ mọ́ èèyàn wọ́n dẹ̀ rí ok ẹ wo fídíò yẹn nígbà wọn káwọn ológun dénú secretariat wọ́n yin ìbọn àwọn yẹn dẹ̀ ń sá lọ ó láìpẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun tí wọ́n kó wá wọn ò mọ bíbẹ̀ yẹn ṣe rí ìsàlẹ̀ secretariat yẹn ní ẹ̀yìn Agodi garden bẹ́ẹ̀ Agodi garden dẹ̀ ní ó kéré ju èèyàn 400 mọ́ bẹ́ẹ̀ nínú weekend tí wọ́n gba fẹ́ńbẹ̀ tọmọdé tàgbà ẹ wá wo ìbọn táwọn sójà yẹn gbé lọ́wọ́ AK-47 ẹ wo tí ọmọ rìn wọnú Agodi tí ọmọ rìn wọbẹ̀ yẹn táwọn yẹn bá sá lọ ọ̀nà ẹbẹ̀ àwọn sójà ò ní mọ̀ pé inú Agodi garden ni wọ́n á dẹ̀ mọ yìnbọn bẹ̀ náà ṣùgbọ́n inú mi dùn nígbà tí wọ́n sá déta sójà kan láti mọ́ sọ fún wọn pé kí wọ́n má yìnbọn mọ́ wípé àwọn tí ń dé main road ibi tí wọ́n jáde sí yẹn second gate secretariat nìyẹn ibi tí wọ́n jáde sí yẹn ọ̀nà tó lọ sọ́nà dandaru nìyẹn tó padà sọ́nà secretariat wọ́n dẹ̀ ṣíà títì yẹn pẹ̀lú usage lọ́wọ́ ọ̀sàlẹ̀ ni làwọn yẹn fi ráyè fòwọ́nú fẹ́ǹsì usage gbogbo àwọn tó gbá bọ́ọ̀lù ńjọ́ yẹn sọ gbogbo wọn sá nígbà wọn rí wọn tí wọ́n wọlé pẹ̀lú kakí pẹ̀lú bọn lọ́wọ́ gbogbo nǹkan ẹ̀ka wọn yẹn àgbọ̀ nǹkan kan pa rẹ̀ lórí àwọn tí wọ́n kó táwọn èèyàn wọn dẹ̀ ń pariwo yí pé tó àwọn civil defence wọ́n mú nínú àwọn làwọn ọ̀gá àwọn ń bọ̀ wá béèlì àwọn lẹ́kó tẹ kọ́kọ́ tẹ wọ́n lẹ̀ tẹ kó bọ́n sí lọ́wọ́ adẹ̀ gbogbo ayé lórí pé uniform ti ń bẹ lọ́rùn àwọn yẹn ó yàtọ̀ sí ti àwọn tó wọ kakí tẹ́ ń lọ attack secretariat another case ṣẹlẹ̀ àwọn tó sá wọ usage wọ́n bọ́ ẹ̀wù lẹ̀ wọ́n fẹ́ sá lọ àtìbọn wọn gbé lẹ̀ wọ́n kó àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n kó jáde wọ́n wá rí àwọn méjì lárí bẹ̀ pé wọ́n rí mú bẹ̀tà ń gbúrò ọ̀bọ̀n gbogbo náà lárí fídíò yẹn wọ́n mú wọn live níta ẹ fi lè rí àwọn méjèèjì mú níbo ni handcuff wà tọ́lọ́pàá ó fi kó wọn lọ́wọ́ sẹ́yìn ẹ bá dè wọ́n lẹ́sẹ̀ ẹ kó wọn ẹ gbébọn sí ìyàn lórí nígbèrí ó sádìde ẹni kó jókòó padà ẹ handcuff ẹ dẹ̀ gbébọn sí tó dẹ̀ ríbọn tó ṣe pọ̀ daràn ni ẹ̀rù ọmọ bá pẹ́ lè yìnbọn ibẹ̀ náà la dẹ̀ ti ń gbọ́ tọ́lọ́pàá kan ní ẹ̀yìn ìbọn ẹ pàdánù ó sádìde ó dẹ̀ ti jókòó padà ẹ dẹ̀ yìnbọn lẹ́sẹ̀ tí gbogbo ayé rí ní orílẹ̀-èdè wo wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. mo ní ọ̀rọ̀ tí kinní sọ
barrister Fẹ́mi Fálànà nípa irú kéèsì báyìí ẹ ti mú un ó ti jókòó ìjọ lẹ́tọ̀ọ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ó yìnbọn mọ́ tó wọ́n ṣe pé wọ́n bábọn lọ́wọ́ rẹ̀ tó nẹ́sọ́ ọlọ́pàá wọ́n bá fọ́ lórí dànù kò sẹ́sẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kò sí ìbọn kankan lọ́wọ́ rẹ̀ mọ́ ìkankúnlẹ̀ èyí tó jókòó yẹn fẹ́ sádìde ọlọ́pàá tí sì ń bẹ́ńbẹ́ ẹlé ní 8 ẹ̀dẹ̀ tó ń ṣe fídíò náà ibẹ̀ náà ló dẹ̀ jókòó sí tẹ́ẹ̀dẹ̀ ti yìnbọn mọ́ lẹ́sẹ̀ àní fojú reworú nǹkan báyẹn irú ẹ̀ ló bí gbogbo wàhálà EndSARS ńgbà yẹn ẹ rántí pé wọ́n máa wọn olè kan táwọn ọlọ́pàá pa wọ́n sínú mọ́tò tí fídíò yẹn go viral tó dẹ̀ go viral ńgbà náà kò sí òfin téèyàn bá ti lè mú yàn kódà nínú òfin èèyàn wá gbébọn lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní pààyàn ká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  wọ́n wá láwọn ọlọ́pàá dé ọdẹ jùbọ́n lẹ̀ ọdẹ náwó òkè àbọ̀káwọ́ báyìí ni táwọn ọlọ́pàá dẹ̀ débẹ̀ tẹ́ni kó dojúbolẹ̀ ó sì dojúbolẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè yìnbọn mọ́mọ́ torí pé ó ti gbé tọwọ́ rẹ̀ lẹ̀ ó ti pààyàn lẹ̀ lọ́rẹ́pẹ́tẹ́ o sí tó ti sọ̀rẹ́ndà tó ti gbé ammunition ọwọ́ rẹ̀ lẹ̀ òfin ọ̀sọ́ pé kí wọ́n yìnbọn mọ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ sá lọ wọ́n lè yìnbọn mọ́ lẹ́sẹ̀ wọ́n lè éèmù ẹ̀ ibi tí tájẹ́ẹ̀tì bá ti bá ṣùgbọ́n ní ìwà láàrin yẹn yìí náà lẹ kó wọn jáde a rí wọn nígbà tẹ́ ń sá lọ́gbẹ́ yìí náà lẹ ṣe fídíò yẹn ẹ̀dẹ̀ tí mú jáde ẹ̀dẹ̀ ní kó jókòó ó dẹ̀ ti jókòó lẹ̀ẹ́lẹ̀ ó wá fẹ́ dìde padà ẹ̀dẹ̀ tó ti nàbá sí gbogbo ẹ̀yìn ọlọ́pàá pọ̀ ńbẹ̀ yẹn kí gbogbo ẹ̀yìn ọlọ́pàá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ọmọ gbébọn lọ́wọ́ kò lè sá lọ́mọ yín ibẹ̀ mú láti ibìkan lẹ ti kó wọn jáde kí ló dé tẹ̀ fi ankọ́vẹ̀ tẹ̀ fi yìnbọn mọ́ live pẹ̀lú fídíò tẹ́ ń ṣe ẹ̀yin náà lẹ́dẹ̀ tó pòsì fídíò yìí síta ó wá jẹ́ ìdójútì fún Nàìjíríà gbogbo tìwà táwọn wí là ń sọ ẹ má fi máa sọ̀jọba lẹ́nu gọ́vnà ò lè bá yín lọ bẹ̀ president ò lè bá yín lọ bẹ̀ I was so surprised nígbà wàhálà EndSARS lẹ́kọ̀ọ́ báwọn ọlọ́pàá ṣe ń yìnbọn recklessly náà nìyẹn ìgbà táwọn sójà dé ọ̀gá sójà yẹn láti bá wọn jà ó dẹ̀ gbé megaphone lọ́wọ́ ó dẹ̀ sọ fún pé kí wọ́n stop bọn ọ̀gá sójà yẹn ẹsẹ̀ wọn bá wọn aráàlú wípé káwọn náà dáwọ́ tí wọ́n bá ṣe dópẹ́ àwọn sójà ti dé láti wá rescue wọn because kí ló dé ilé àwọn ó dẹ̀ bá ọlọ́pàá yẹn wí tí wàhálà bá ṣẹlẹ̀ òun lòun ó hold ìní nígbà wọ́n ń yìnbọn káàkiri àárín ìlú kọmíṣánná pólíìsì ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn èèyàn tọ́rọ̀ pé ẹ bá wa ṣèwádìí àwọn tó lọ tí wọ́n yìnbọn fún ẹni yẹn lẹ́sẹ̀ kí lòfin sọ nípa rẹ̀ àwọn tó bá mọ̀ nípa òfin afẹ́ mọ̀ ẹ ti mú yàn ó ti jókòó kò dẹ̀ sí ammunition lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan tí wọ́n bọ́lẹ̀ lẹ́ti kọ́ láti rí ńlẹ̀ ó dẹ̀ ti jókòó ẹ̀dẹ̀ ń sọ no fídíò yẹn wà báwọn ọlọ́pàá ló post ẹ̀ kódà tí wọ́n kọ́ ń pariwo ni pé ẹ pàdánù ó wrong now. This is Nigeria, giant of Africa. Nigeria tí gbogbo ayé ń wò tí gbogbo àgbáyé ń wò kí wọ́n máa rí gbogbo orú nǹkan báyìí tó ń jáde lọ́dọ̀ wa ní Nàìjíríà náà. Mo bọ̀ àfihàn wa àwọn ọlọ́pàá náà wọ́n kú sẹ́ǹdì ẹ̀ mi kọ́ mo sẹ́ǹdì ẹ̀. Nígbà wọ́n kó gbogbo àwọn nǹkan tí wọ́n kó gbogbo àwọn aṣọ wọn tí wọ́n wọ̀ nìyẹn. Ń bọ̀ ẹ jẹ́ ń gbé sí Bluetooth kábàá lè gbọ́ ń bọ̀ because law of engagement wà òfin bẹ yẹ ṣe pé àwa báyàn nínú ilé wọ́n ní criminal ni àti ìrí abẹ̀ sí ní dàbọ̀n bolé rẹ̀ gbàgbàgbàgbà ẹ sílẹ̀kùn ẹ̀dẹ̀ à ń dàbọ̀n bolé rẹ̀ òfin ò rí báyẹn mọ̀ bóyá àwọn ọmọ kéékèèké ń bẹ ń bẹ ẹ mọ ibi tí ìbọn lè rìn AK-47 tó ṣe pé ṣé búlọ́ọ̀kù la fi ń kọ́lé Nàìjíríà tó pé yọ̀ọ́ kàn máa lọ ní tàkùtàkù ni ọ̀ máa lọ. ń bọ̀ fẹ́ gbé sí Bluetooth ni. Bàtí à ń kó gbogbo nǹkan tí wọ́n bọ́ọ̀lẹ̀ jáde nìyẹn. Torí ẹ̀ mú kí ní kó máa rán torí ìyẹn rí ẹ̀kan lọ́wọ́ wọn. Ó dàbí ìjẹ́ náà bẹ́ẹ̀ lónìí lélẹ̀. Wọ́n fo fẹ́ǹsì wọlé ni mo rí wà nígbà tó fo fẹ́ǹsì wọlé. Àwọn ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀. Àwọn tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ṣe tí wọ́n ń sọ̀rọ̀ yẹn báwọn ń gbá bọ́ọ̀lù lọ́wọ́. Gbogbo bẹ́ẹ̀ náà làwọn náà ti ń gbá bọ́ọ̀lù gbà wọ́n kékeré.
ibi táwọn ọmọ Dúpẹ́ Onítìrí ti ń bọ́ ogun tí kí wọ́n kó ni lọ́wọ́ lẹ̀ ní. security UI and UCH ń ṣe táwọn eléyìí fi wọ ok security nínú usage ní Ìbàdàn ní ẹ̀rọ. náà mò ń sọ. àwọn CSO náà ló lọ pé. ṣe ní báwọn ọmọ Dúpẹ́ ò mú kékeré. wọ́n ti gbọ̀nà yìí báyìí. wọ́n á ti sá lọ wọ́n á ti lọ wọ́n wá bọ́ra lẹ̀. ọgbà tó fo fẹ́ǹsì wọlé nù they still dey. àní wọ́n á ti lọ. wọ́n á ti lọ báyìí. tó bá fẹ́ máa gbọ́ yé náà kúrò ń bẹ̀ kúrò ń bẹ̀. ẹ̀rí kan wà ní òkè tí wọ́n bọ́ọ̀lù. sẹ́ẹ̀rí kan wọ̀ pọ́ǹpù méjì ní. àwọn kíní wọn náà ní sí dédé. ìgbà tí wọ́n fi gbàjọba nu àwọn dìde rẹ̀. àdéhùn. ìgbà tẹ́lẹ̀ ń lọ lọ́wọ́ àwọn ọlọ́pàá kan ń bẹ tí wọ́n ń dọdẹ wọn ńlọlọbó táwọn ọlọ́pàá yìí pé tó tẹ́lẹ̀ ń lọ lọ́wọ́ ńlọlọbó táwọn ọlọ́pàá. ẹ tilẹ̀kùn. wọlé. ẹ̀rí páwọn èèyàn gan ń sá àwọn tó jẹ́ àwọn tó wà níbi àdìgbò sáwọ̀ lọ́dẹ ìfẹ́ sáwọ̀ lọ́dẹ nínú yóò ṣe ìdí bá tẹ̀lé ẹ̀rọ. ẹ̀gbúrò ọba. inú yìí ṣe ìdí bá tẹ̀lé ẹ̀rọ ó di mẹ́ta ìròbọ̀ mẹ́ta ó di mẹ́rin nínú yìí ṣe ìdí bá tẹ̀lé. àwọn tí wọ́n yìnbọn sí wọn ò gbébọn lọ́wọ́ mọ́ nínú usage nìbàdàn hospital ni o láti ń yé AK-47 ẹja máa wú lọ. Do you hear the statement? Ẹ pàdánù, no arms. Wọ́n ti bọ́ra alẹ̀, wọ́n fẹ́ escape, ẹ ti mú wọn. Ẹ máa handcuff wọn ni. Ẹ kọ́kọ́ gbọ́ statement yẹn, ẹ pàdánù. Ẹ máa wo nǹkan jẹ́ kí n bá wa gbé sẹ́yìn díẹ̀. Because àwọn tó record ẹ̀ náà wọ́n kú release ẹ̀ sí. gbà. máa record lọ. ọkùnrin ẹ̀ka tó wọ bí. ó fi kú ẹnìkan tó wọ bí. ọkùnrin ẹ̀ka tó wọ bí. ẹjọ ọkùnrin ẹ̀ka tó wọ bí. fídíò yẹn ti go viral gbogbo alẹ́ la gbọ́ ìbọn wọn yìn mọ́ lẹ́sẹ̀ yẹn ẹnìkan ni wọ́n pàdánù bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kó wọn wá láti ibi tẹ́ ẹ ti kó wọn tẹ́ ẹ kó wọn wá síbẹ̀ yìí níbo làwọn ọlọ́pàá kó handcuff sí
sòfà pé kírímínà ni wọ́n a sì nídìí wọn ìjọba nídìí wọn Nàìjíríà nídìí wọn a gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn. Wọ́n ti gbogbo àmọ̀ táwọn yẹn wọ̀ wọ́n ti kó lẹ̀ àrí lára wọn sáwọn kírímínà ni ṣé lóòótọ́ ni wọ́n kírímínà ni wọ́n àbá kankan lára wọn mọ́. A pé kírímínà náà dẹ̀ ni wọ́n lóòótọ́ ẹ ti rí wọn mú ọlọ́pàá kan sọ pé kí wọ́n pàdánù ó dìde láàrin bẹ́yìn ọlọ́pàá ṣe sọ̀rọ̀ àǹjẹ̀ ó fẹ́ sá lọ ó tún ti jókòó padà ó ti wà nílẹ̀ ẹlẹ̀ tó ń jókòó ìkejì ẹ̀ kúnlẹ̀ ibẹ̀ náà lẹ́dẹ̀ ti fún un níbọn close range lẹ́ ti fún un níbọn lẹ́sẹ̀. Gbogbo eléyìí ò kọrin eré Yorùbá Nàìjíríà ẹ ti ń ṣiṣẹ́ àti ń yìn yín ẹ má jẹ́ kí àwọn tó tún mọ òfin tẹ́ lè fojú lámẹ̀ẹ́tọ́ wù nǹkan kí wọ́n tó fojú mi wù ẹ bá má ti rìlíìsì irú fídíò yìí. Agbébi tẹ́ ẹ ti jọ ń jà agbégbà tẹ́ ẹ ti ń lé wọn yẹn lẹ bá bọ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ pa wọn ẹ bá pa gbogbo wọn kò sẹ́ni tí ó béèrè ìbẹ́ kò mọ̀ wá ni ṣé wọ́n fẹ́ wá pa gómìnà wa ni kẹ́ ẹ pa gbogbo wọn dàálẹ̀ ó dà á lẹ ẹ̀rọ wọn kò tó ní kẹ́ ẹ da kẹ́míkà sí kẹ́ ẹ da iyẹ̀pẹ̀ bò wọn níbi tí inú owó dùn dé. Ṣùgbọ́n òfin ẹja ṣe nǹkan gẹ́gẹ́ bí òfin ń bẹ nílùú a mú kírímínà tá a bá mú kírímínà a lè lo handcuff okùn tẹ́rẹ́dẹ̀ ń bẹ táwọn ọlọ́pàá fi lè so ọwọ́ èèyàn sẹ́yìn ẹ wo báwọn ọlọ́pàá ṣe pọ̀ tó so dàmí pé kì í ṣe pé mímú wọn yẹn kọ́ ara ń tó fà á tí wọ́n fi pa SARS rẹ́ nìyẹn jungle justice kọ̀sẹ̀ mi ò ní síbi àbùsí ìjọ kan lẹ̀dọ́ dẹ̀ kúrò láyé mi ò ní síbi àbùsí láéláé rọ́pọ̀lọpọ̀ wọn ẹ wo tọmọbìnrin yẹn ó lóun ti gba fọ́ọ̀mù ṣé navy ló lóun gbà ní àbí air force ló lóun ti gbà navy ni ló lóun ti gba fọ́ọ̀mù òkùnkọ́ wọn ò fi ilẹ̀ ní wọ́n wá bò ní wọ́n fi ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí lọ tó orientation bá wà sọ yẹ kí irú ọmọbìnrin tó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú Nàìjíríà sọ yẹ kó wá lọ darapọ̀ máwọn yẹn bí ti ń ṣẹlẹ̀ nìyẹn because arákùnrin yẹn ti wà nílẹ̀ ilẹ̀ tó ti jókòó kí wọ́n tó fún un lẹ́sẹ̀. Èmi ò dẹ̀ wá rò pé òfin orílẹ̀-èdè Nàìjíríà fàyè gbàrú ẹ̀ torí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ several times. Ìdí ìta fi ń sọ fún ìjọba pé body camera gbọ́dọ̀ wà fáwọn ọlọ́pàá àwọn fúnra wọn dẹ̀ rìkọ́ọ̀dù ilé àwọn náà wọ́n tún sẹ́ndì ẹ̀ káàkiri kì í ṣe para àlùkà lọ́dọ́gbọ́n rìkọ́ọ̀dù ẹ o wọn ò kú ẹ́díìtì ẹ̀ níjẹ́ rìkọ́ọ̀dù náà wọ́n gbé ta kírímínà ni wọ́n lóòótọ́ tí wọ́n jẹ̀bi ikú ṣùgbọ́n tá a bá ti lè mú wọn ó kù sọ́wọ́ ilé ẹjọ́ kódà kọjá àwọn ológun láyé àwọn ológun gan gbogbo àwọn tí wọ́n bá mú life bóyá wọ́n kó bọ́ńlẹ̀ ni wọ́n sá lọ ni wọ́n kó wọn ni wọ́n á kó wọn wọ́n á lọ try àwọn ni wọn ò wulẹ̀ ní pa wọ́n mọ́ lẹ́yìn àwọn tí olóṣèlú ológun náà ni ó gbọ́ ẹjọ́ wọn kí wọ́n tó lọ pa wọ́n irú ẹ̀ ṣẹlẹ̀ gbígbẹ́jọ́ tí wọ́n gbẹ́jọ́ nígbà wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kà wọ́n kan ó ṣẹlẹ̀ sí president Olúṣẹ́gun Ọbásanjọ́ gbogbo àwọn Yar'Adua àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ ńgbà tí wọ́n dẹ̀ lọ try wọn wọ́n mú gbogbo àwọn Bọ́lá Ìgè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mú ńgbà náà. wọ́n sọ pé ńgbà tó yá àgbà tẹ́ ẹ̀ lọ bá wọn lé ọyẹ yìnbọn ẹ bá ti délé wọn yìnbọn pa wọ́n ni o. ìlú ò fẹ́ gbọ́ tẹnu wọn inú mi dùn ìgbà táwọn tí wọ́n kó commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pàréèdì wọ́n dẹ̀ fáwọn oníròyìn láǹfààní láti bá wọn sọ̀rọ̀ kálukú dẹ̀ sọ opinion ẹ̀ ibẹ̀ ni bàbá tó sọ pé rárá àlẹ́ mi o èmi rí pamphlet wọ́n dẹ̀ nípàdé Yorùbá nation kan ń bẹ ìlò ń lọ ọwọ́ ọlọ́pàá gan lòun ti ń béèrè wọ́n sì mú òun àǹkárá lòun wọ aṣọ tó ń wọ̀ ń bẹ́nu dúró àwọn ọlọ́pàá so àwọn àtọmọ òun wọ́n sì jọ mọ́ àwọn wọ́n sì wá kó kakí sáwọn lọ́rùn look at this country. ẹ já mọ àwọn ọ̀daràn yàtọ̀ táwọn tí èyí ṣe ọ̀daràn ẹ já mọ àwọn tí ń rin àrìnfẹsẹ̀ sí ní UK ẹnìkan dáràn àwọn ọmọ Nàìjíríà méjì ni bẹ̀wọ̀n òde Nàìjíríà gan rí àwọn pẹ́rẹ́ǹtì àwọn ọmọ Nàìjíríà ni wọ́n wá pa ìkan lára àwọn UK army débi wípé wọ́n gé orí ẹ̀
ọ̀rọ̀ yẹn le wọ́n mú wọn ìkan tó fẹ́ máa sá lọ tó gbébọn lọ́wọ́ wọ́n ṣúùtì ẹ̀ lẹ́sẹ̀ wọ́n ká wọn méjì nígbà wọ́n wá kó wọn lọ sí prison tẹ́ tó wá kó wọn sí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún kan wọ́n fún kan ní 20 years àwọn tó wá jẹ́ white tẹ́ ti gbọ́ yí pé ọ̀daràn tí wọ́n mú wá yìí o white tó jẹ́ sójà ni wọ́n pa àwọn yẹn bá àtáàkì wọn nínú prison náà tún ní o wọ́n àtáàkì wọn àwọn ẹni yìí bá tó pe ẹjọ́ nínú ẹgbẹ́ wọ́n ti dáná o ẹ̀wọ̀n gbére àti 20 years wọ́n wá pe ẹjọ́ yìí pé wọn ò dáàbò bo àwọn dáadáa iná fi àtáàkì àwọn wọ́n tún win ní case wọ́n win owó tó lé ní 25,000 pounds iná tún ní kí wọ́n san fún wọn ṣùfà pé wọ́n ti gba ìdájọ́ síbẹ̀ náà ìjẹ́tọ̀ ọmọnìyàn ń bẹ fún wọn ìjẹ́tọ̀ ọmọnìyàn ń bẹ fún wọn torí gbogbo tá à ń sọ torí òní kọ́ torí ọ̀la ni ẹja ṣe nǹkan nílànà tó bófin mu gbogbo àwọn tó pilẹ̀ lọ sẹkítírìàtì àwa àmọ̀pọ̀rọ̀ mọ́díẹ̀ tó wọlé àṣà ni ọ̀run làálà ìbílẹ̀ náà fi ń bọ́ yúnífọ́ọ̀mù lẹ̀ ṣèbí gbogbo ẹnu yín tẹ̀lé ẹ̀yìn dúpẹ́ ẹ lọ́mọ ogun o ẹni kìíní kan o occupy ẹ̀yìn ọmọ ogun yín dà ẹ bá dúró ni ẹ kó ìbòǹkè lọ́wọ́ ìbòǹkè ẹ lọ́ fi ń fèsì Nàìjíríà army one of the best military power la ní Nàìjíríà tanto àwọn ará Sierra Leone Liberia kankan Ivory Coast wọn ò jẹ́ bú Nàìjíríà army lékè ẹ lọ béèrè èmi ti sọ fún ìjọba èmi rèé o ìjọ tí n bá lọ gbá lórí mi tẹ bá rí tí mò ń forí bẹ́ tí mò ń fẹsẹ̀ bẹ́ ẹ sáà pè mí Ṣèyí Mákindé ẹ ṣẹ́wọ́ sí mi Lájí Abbas wá ẹ kàn gbé àmọ̀là alẹ́ ní pẹ̀lú ọbẹ̀ ewé dúró àtògúnfe kẹ́kọ̀ọ́ mẹ́tì ẹ̀rọ ògúnfe sí ẹ kàn fi sùkúsùkú sí lórí kí n wá jẹ kí n yó tán ẹ wá fi hàn mí ìwọ ló sọ èyí náà ti mọ̀ pé bí ní ń pa mí ìjọba abẹ́ ẹ̀ mọ́ tí ń pè níjọba ni tí ń pè níjọba àwọn tó ń dà yín àwọn tí wọ́n ń tì yín yìí ẹ bá ń béèrè fámìlì tí wọ́n wọlé rí ń bẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrí gbogbo wọn adelé wọn gbogbo àwọn ìkan tó tiẹ̀ sọ̀rọ̀ tó lóun fún gómìnà wa ní wípé wọn ò gbọdọ̀ sunrun ọjọ́ kan sátidé mọ́jú sunday mọ́júmọ́ monday mọ́júmọ́ tuesday wọ́n ti sun o wọ́n ti falala o wọ́n ti sunrun ọjọ́ mẹ́ta àṣírí nǹkan kan ní tó ṣẹlẹ̀ afẹnu bí àjàkàrà àwọn wo ní ń bá yín sọ sẹ́yìn ilẹ̀ ẹgbàá orílẹ̀ abẹ́ ìmọ̀ ibi tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá ni àkọ́kọ́ tí Yorùbá bá tẹ̀lé èèyàn wọ́n kọ́kọ́ wo ta ni ọ́ ta nìran rẹ kí ni ipò rẹ Yorùbá yìí kàn tẹ̀ ló pònú èyí tẹ̀ jẹ́ nǹkan kan yìí ìwọ tó ṣe pé ewé ọ̀gẹ̀dẹ̀ lásán bá pọ̀ lé báyìí tó lulẹ̀ gbáhùn ewé ọ̀gẹ̀dẹ̀ lásán tó bá gbọ́ ọ lẹ́nu tó lulẹ̀ ìwọ náà táwọn bàbá àtòkù mọ̀pọ̀ àwọn àgbàlagbà náà tí wọn ò ronú wọ́n ń tì yín àwọn ọmọ inú yín tì yín àwọn ti United Nations ti fáwọn lásán ẹ̀ ní wọ́n fi lẹ́tà United Nations hàn yín kẹ́ tó lọ ìdìrín sọ kíkẹ́ Mákindé ọmọ ṣe tiẹ̀ àwọn náà ọmọ ṣe tiwọn á dá sẹkítẹ́rìàtì méjì onígbódágbó méjì Dúpẹ́ Onítìrí ọ̀dàgbó méjì dẹ̀rẹ̀dẹ̀ òsì àwa ní ká ẹja kórí ìwó pé nígbà tá a fi ìgbà tọ́rọ̀ Yorùbá Nation bẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ làwọn èèyàn lọ́yẹ a sì bá yín sọ̀rọ̀ nígbà yẹn pé ó kó parun làwọn eléyìí kó yín lọ tẹ́ bá ní ẹ máa ṣe rálì ẹ máa ṣe gbá kan àwọn àgbààgbà mi sọ ńgbà yẹn mo ní tá a bá jáde ṣe rálì yín láwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan bẹ̀ nígbà ọ̀rọ̀ MKO Abíọ́lá ẹ wà àwọn tó dìde fún nàdẹ́kò àwọn èèyàn wa ta nílẹ̀ Yorùbá tí wọ́n strong ni ìjẹ́ wọ́n gbọ́ sórí social media kí wọ́n máa pariwo yẹ máa dáwó fún nàdẹ́kò torí pé àwọn tó tán ni ilẹ̀ Yorùbá lówó lọ́wọ́ aláwọ̀ èèyàn tá a bá fẹ́ ṣe anything nílẹ̀ Yorùbá wọ́n ó dìde ṣé bá wọn ṣe ń pín orílẹ̀-èdè
ẹlòmíì abẹ́ rò pé ọ̀fọ̀ ọ̀lẹ̀ tẹ́ mọ́ ṣe tẹ́ mọ́ jà sílẹ̀ plọ́ọ̀tì kan lẹ̀ yé kàkẹ́dẹ́ káwọn tọ́ọ̀gì lọ bẹ̀ ṣé ilẹ̀ pé bóyá ní táwọn ilé ìpè nù yẹ bóyá àwọn tẹ́ mọ́ lò fún jàlẹ̀ ilẹ̀ pé lẹ́ fi lọ sẹkítẹ́rìàtì sọ́fọ̀ ọ̀lẹ̀ lẹ́fẹ́ lọ sí ó tiẹ̀ tó wèrè tí wọ́n ń bá wí ẹjẹ ń wá fídíò ní máa wú gbogbo fídíò ní máa mú mi wú ojú láyé yìí mo wá gbà pé ọ̀rọ̀ ọkùnrin bí gbàtẹ́ yẹn kàn lọ́wọ́ pé tírélà ní lòun sì fẹ́ jánà mọ́ lẹ́nu bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ṣe rí wọ́n dẹ̀ tó ń bá a sọ̀rọ̀ ó dẹ̀ tó ń bá wọn lágídí ńjọ́ yẹn pé wọ́n ní kókó láwọn ò ní kú eléyìí ni. yan ìbọn yẹn fún má yan fọlọ́pàá ẹbí ni kò yan fún èmi ni mo pè wọ́n ó lè yan bọ́ yẹn mọ́ ni èmi ni kò yan fún náà má yan bọ́ fọlọ́pàá èmi ni kò yan fún má yan bọ́ fọlọ́pàá ọlọ́pàá wá ṣiṣẹ́ wọn ni èmi ni kò yan fún. ẹ máa wo dìde òpònú gbà wọn wà lóṣẹ inú iwájú gómìnà ọ́fíìsì gangan wọn wà yẹn. You didn't speak to anybody. You didn't speak to anybody. You came to invade this place. He called me. He was alleged. Dúpẹ́ onítìrí àmì. You are making That what? that I was there. You invaded this place. Who did you take permission from? I was talking to you. You were talking to somebody that you should be listening to what I'm saying. It's because you are a Yoruba master. If not, what will you do? What will you do? This is a normal setting that you people should not disrupt. It's a normal setting that you people should not disrupt. Ọ̀yọ́ state governor mo mọ̀ pé orí mi ò ní burú délẹ̀ fún yìí ìjọba bá ti fura sí mi pé kankan báyìí ti ṣe mí débì ẹ tètè gbé mi ẹ lọ tọ́jú mi o ìjọba ẹ má fìyà jẹ mí lọ́nà àìtọ́ o tẹ́ ẹ bá rí pé mo ti ń bá bọ̀ débi level báyìí tètè lọ sí ìbá gbé yẹn ti ya wèrè tán àwọn lọ invade ẹ̀wọ̀n kan bóyá àwọn Dúpẹ́ ní wàá ń pè pé àwọn ti wà ń bẹ̀ o wọ́n ti jáde sáwọn o irú abirú ilé ayé wo làwa wà yìí sọ òun sì á máa wú yẹn lọ ayé yìí dùn. Now he's pointing gun at the police that he wants to shoot the police. It's also an If it's an army, yes. If it's an army, yes. If it's an army, then you should point gun at a policeman. Excuse me. Any number, sir. Ìbọn olóńnà sí. Ìbọn olóńnà sí. Ọmọ ẹni kó má shoot ọlọ́pàá kó shoot èmi. Let him shoot me. Then you go out. You carry gun like this. No, I think you want to fire him. You can't go out. You will go out, oh. You can't go out. You will go out. You can't go out. You will go out because you didn't take permission before you enter secretariat. This is governor's office, so you don't have the right to just come in. Can you just come into the governor's office without invitation? It's not done. It's not done. It's not. Ilé ìwọ̀n kan wọ́n tún bá wí kó gbọ́n jáde lọ apẹ́fọ́kà ọ̀rá jáde wọ́ọ́rọ́wọ́ ó dẹ̀ tó ń lagídí. Dúpẹ́ Onítìrí kí ló gbójúlé tó ń ṣe bí ọlọ́ba ẹ̀yin ọmọ Dúpẹ́ kí lẹ gbójúlé tẹ̀ ń ṣe bí ọlọ́ba sọ́jà ò pààyàn lójú ẹ rí Nàìjíríà mi ò pààyàn lójú ẹ rí ìbọn sọ́jà máa ń pànìyàn o bẹ́ẹ̀ lómi ìbá gbúrò ọ̀bọ̀n lásán ó ti kú. Occupy invade ilẹ̀ Yorùbá lẹ fẹ́ sọ ní battle ground ta lẹ fẹ́ bájà gan kí ni sí gómìnà wa lẹ́wà bájà àbí ẹlẹ́fẹ́ gba òmìnira báwa Yorùbá ilẹ̀ Yorùbá yìí náà lẹ́sọ dojú ogun kọ̀tán. Èmi ò mọ bí ìgbà kéèyàn kàn jáde ni pé tírélà ti ń bọ̀ wọ́n lè jánà mọ́ lẹ́nu bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn eléyìí bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn rí ta ní tàn wọ́n tí wọ́n kó ẹ̀wọ̀n tí wọ́n kó sí wọn lọ́rùn ẹ wò múra wọn àwọn ọmọ ogun wà nù àwọn ọmọ ogun Dúpẹ́ Onítìrí nù. Now ẹ̀yin tẹ́ ẹ wá ń pè mí nínú ẹ̀yin ọmọ Onítìrí tẹ́ ẹ wá ń halẹ̀ tẹ́ ẹ ń dúnkùkù lajà ọkọjá mi ẹ rí irú alẹ́ wo la àti rí nígbà Yorùbá nation tá à ń pariwo ń gbà wọn ó kó parun ní wọn ti halẹ̀ mọ́ wa kùnràn wá nígbà tí àwọn tí ń ba ìtàn jẹ́ lẹ̀ Yorùbá wọ́n halẹ̀ mọ́ wa kọ̀ràn wá nígbà àwọn tó ń ba ìtàn jẹ́ wọ́n ra halẹ̀ mọ́ wa wọ́n gbá fọ̀ṣẹ́ jáde kọ̀ràn wá èmi ò nínú gbogbo nǹkan tọ́lọ́run fi sí mi láyà láyé èrò èébà ní ìmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́rù torí kinní kan ló dá mi lójú jọ́kẹlẹ̀dẹ́ ó kú láyé bẹ́ẹ̀ dá so tíà tó so ń dè tó sòfò pa ọ́ fàyè lẹ́ǹjọ́ kan ni ṣebí gbogbo oògùn náà lẹ́kọ́ ọ̀rá tẹ́ tó ń pa yìí jẹ́ mú yín síkún tẹ́ ń mú yín síkún àṣẹ ẹ̀ lóògùn iná ẹ̀lẹ́jọ́kòó lẹ́sẹ̀ ń tàbọn ọmọ yín lẹ́sẹ̀ tọ́ àwọn tó lóògùn kódà mo ti gbọ́ sórí rí
nígbà ayẹyẹ àwọn ọlọ́pàá tí ń gbóró ní SARS wọ́n mú kan ara rẹ̀ wọ́n ti mọ́ tẹ́sì ìbọn ó sì wà lọ́dọ̀ wọn tí èso oṣù kan ìbọn ò sì tún wọlé sí lára náà. àwọn èèyàn ń bẹ ẹ jókòó jẹ́ tẹ́ ẹ bá ń ṣe nǹkan torí àwọn alálẹ̀ wọn ò ní padà lẹ́yìn yín ìwà àgọ̀lẹ̀ ń wì àjẹ̀bí mọ́mọ́ ní kógun jàlú ẹ̀jà fúnlẹ̀ Yorùbá àwọn tó dẹ̀ ń ṣe wọ́n fi ń mẹ́kì owó ni. ok a ní à ń sọ ń gbà yẹn ẹ jẹ́ ká lọ́mọ wa láàrẹ̀ adúpẹ́ ọmọ wa ti débẹ̀ gbogbo kò tá àti ìsì àwọn ọmọ wa ti ń wà níbẹ̀ now aṣíwájú sọ gbogbo àwọn iléègbìmọ̀ asòfin nítorí yẹ ká ṣe follow up sí ní tẹ́ ń ṣe wèrè ìpè àtúntò gbọ́dọ̀ wà àtúntò gbọ́dọ̀ wà ìpínlẹ̀ ọ̀làgbára ni o a sọnù ẹ̀ sí 6 zone tá a ní ni o ẹlẹ́kùnjẹkùn 6 o ilẹ̀ Yorùbá ọ̀dàdúró ká bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn yẹn president sọ pé a ní state police á dẹ̀ láwọn forest guide tá a bá ti ní forest guide wọn ò já dáko wọn ń fi màálù jẹko kò ní í ṣẹlẹ̀ mọ́ so that's me báyìí gan ṣiṣẹ́ fáwọn ọ̀tá Yorùbá ni ẹ fẹ́ kó ṣeé ṣe ẹ ṣiṣẹ́ fáwọn ọ̀tá Yorùbá jẹ́ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ẹ kìlọ̀ fáwọn ọmọ yín ẹ má jẹ́ nìkan kó lu àwọn ọmọ yín lò ìbáwọn bàbá tí ó kìlọ̀ fáwọn náà làwọn bàbá àgbàlagbà tí ń bẹ́nu wọn àwọn àgbàlagbà tí wọ́n tún mú mọ́ wọn ẹ kìlọ̀ ìyàwó pé ọkọ rẹ kọ́ mọ́ sọ́dún kú ọ̀sán gan Yorùbá sojo àmọ́ Yorùbá jíjẹ ẹ̀bí kí la fẹ́ jà lé lọ́dà kí la sẹkítẹ́rìàtì tẹ́ ẹ lọ kí lẹ fẹ́ lọ sí ń bẹ̀ ẹ lọ gbé ètò ìjọba yín kalẹ̀ kí lẹ mọ̀ tí wọ́n ṣe ń sẹkítẹ́rìàtì ọ̀hún àmọ́ àwọn ìjọba àpapọ̀ tíjọba àpapọ̀ bá mọ̀ sí torí àwọn èyí tí gbogbo ayé ń sọ ni pé tíjọba àpapọ̀ bá fi lè gbé Dúpẹ́ Onítìrí tí wọn ò declare wanted àwọn ni wọ́n ń lo Dúpẹ́ Onítìrí láti balẹ̀ Yorùbá jẹ́ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wá jẹ́wọ́ ọmọ ọkọ̀ọ̀kọ̀ ọmọ Yorùbá ní ẹ declare Dúpẹ́ Onítìrí as a wanted ẹ má sọ pé ìyàwó Abíọ́lá kan ni o kódà bọ́mọ Abáfẹ́mi Awólọ́wọ̀ bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ àwálẹ̀ láàpariwo rẹ̀ ta bèrè tàṣe páwólọ́wọ̀ òbí mọ̀ ọ̀ràn kí ló dé sáwọn alápá ọlọ́kọ lè lọ́fẹ̀ẹ́ àpà àwọn ọmọ tiwa tán adẹ ń sọ ìyẹn ẹbí Abíọ́lá ẹ tètè jáde ẹ̀yin ẹbí Onítìrí ẹ tètè jáde torí tó bá délẹ̀ má rò pé àwọn aráàlú ó fojú rẹ̀ wò yín tó bá délẹ̀ yọ ọkàn yín pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ tí ìyàwó yín tọmọ yín tó ń fẹ̀mí wọn ṣòfò ẹ wo àwọn èèyàn tá a lù sí nísìnyí so ilẹ̀ Yorùbá náà ni ọmọ Yorùbá náà nìyẹn ṣé bá ṣe Fúlàní ń pa wá so àmọ̀kan náà tó wá ń pa wá ẹni tọ́lọ́pàá bá pa àpagbé ẹni tí ò kú ní jogún oko ọ̀hún ẹni sójà bá pa àpagbé torí ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ èmi àìgbé ìbò mi ò jẹ mọ̀ wọ́n ní treason and felony ni mo wá léwo ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lẹ́sẹ̀ ńlá ni o mo ní kí wàá ní ìjìyà rẹ̀ wọ́n ní kú ni ikú bọ̀ wọ́n lọ́wọ́ náà fẹ́ pàjọba ni àbẹ tó fẹ́ gbàjọba ò fẹ́ pàjọba wèrè la fi ń wo wèrè ẹjẹ́ àjọ mójútó lẹ̀ Yorùbá yìí ẹjẹ́ àjọ mójútó lẹ̀ Yorùbá bàbá gba orílẹ̀-èdè Yorùbá kì í ṣe pọ̀nà tẹ́ ń gbé gbọ̀nà àgọ̀ ní ìjà àwọn ọba wa ìjà àwọn gómìnà wa ìjà àwọn alágbára wa aláwọn èèyàn aláwọn retired general aláwọn èèyàn ìkànnìkan aláwọn olówó tó ti pé gbogbo wọn ò kóra wọn jọ wọn dẹ̀ bu ọwọ́ lùwé ìgbéyàwó tipátipá yìí ó tó gẹ́ o a fẹ́ padà sí tàǹbà bàbá fẹ́ máa lọ that's it èyí tí wọn ò mọ̀ lágbóolé yìí lẹ́gbàjọba fún wa ọ̀dà Dúpẹ́ Onítìrí kí ni impact rẹ nílẹ̀ Yorùbá iléèwé lọ́kọ́ fún wa ní o ọjà lọ́kọ́ fún wa ní o scholarship ló ń fáwọn ọmọ ní o wá sọ impact rẹ gan nílẹ̀ Yorùbá gan pé nǹkan tó ṣe ni oko lọ dá fún wa ní iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe ní o òun pínwé fáwọn ọmọ skul ní o ká ọdẹ mú rẹ́kọ́ọ̀dù ọdún 10 rẹ̀ wá nítẹ̀sáfẹ́ ṣe gbogbo ìsàfẹ́ kó ọrọ̀ agídí jọ fẹ́ kó ọrọ̀ jọ lágídí dá ẹyẹ dàlúrú
ẹ̀yin ni kẹ́ ẹ jórí yóò pé torí pé àwọn tí wọ́n rí ọlọ́lọ́mọ yẹ àwọn èèyàn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin náà ojú lalákàn fi ń sọ́rí local government ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀yin aráàlú ojú lalákàn fi ń sọ́rí ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ ní information pa àwọn tètè fúnjọba fún ọmọ fẹ̀mí àwọn ọmọ wa ṣòfò torí tọ̀yọ́ state ìlú àmọye tí wọ́n ní lógùn state àmọye tí Lagos state bẹ́ẹ̀ bá sì jáde ẹ̀ lè kojú ológun kẹ́ ẹ jẹ lọ wọ́n pa yín pa sàárà àwọn ó sì máa fàtẹ̀mọ́nú jẹ mọ́sá yín ni pé ọ̀fọ̀ ọ̀rọ̀ ni ẹ bá mú o ọ̀fọ̀ ọ̀rọ̀ ẹ mẹ́jọ ó gbẹ o á jẹ mọ́sá yín èyí lẹ para yín pakúpa kí ló dé mi ò ẹ ń tẹ̀lé àwọn èèyàn ẹ ń téèyàn ọba tẹ̀lé èèyàn ó rí àwọn tẹ́ ẹ̀ rí invisible ẹ̀ ń tẹ̀lé ìjọba afẹ́kẹ́ declare Dúpẹ́ Onítìrí àtàwọn ẹmẹ̀wà rẹ̀ as a wanted kẹ́ẹ̀dẹ̀ kọ lẹ́tà sáwọn orílẹ̀-èdè tí wọ́n bá wà kí wọ́n wá jẹ́jọ́ inú mi kúndù lẹ́yìn ìgbà tí wọ́n lọ invade Ọ̀yọ́ State Secretariat àwọn ọ̀gá wọn náà ti sọ̀rọ̀ ìtọ́ làwọn fún wa ní kí lorúkọ ẹ̀ ní pé wọ́n gbọ́dọ̀ sunbẹ̀ mọ́jú èyí tẹ́ ẹ̀ wọ́n sunbẹ̀ wọ́n kódà yóò lé lógún ọdún tí wọ́n fi sun ẹ̀wọ̀n ìtara yín ọmọ lérí asẹ́yìn àmọ́ bájọba lérí ìjọba Ṣèyí Mákindé jẹ́jẹ́ mọ́ wa ń jẹun àní gómìnà mo tún ń sọ torí àìmọ̀ mo lè ti gbàgbé kẹ́kẹ́kẹ́rẹ́ mi láàrin wọn ni kí n máa ní we no go gree o we no go gree gómìnà ẹ ṣàrọ̀ra fàmí lásọ sẹ́yìn láàrin wọn ẹ̀mẹ́lẹ̀ ìbọnlẹ̀ fún ló ń jẹ bílí pélé ń jàre dọ̀rọ̀dọ̀ ẹ bájọba jà níjọba tá a dìbò yàn abẹ́ tí ẹ̀ yá wèrè ni ìjọba tó ṣe campaign káàkiri 33 local government tá a ní lọ́yọ̀ state wọ́n fẹ́ dìbò local government lásán gbogbo àwọn pátì ń ṣe wàhálà káàkiri ìbò local government á dì ní on the 27 April 27 gbogbo àwọn local government wọn àti gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú wọn ń ṣe campaign káàkiri síbẹ̀ lẹ́tì aráàlú ọ̀wà rí ti nígbà wọn dèdè rè ẹ jáde aráàlú ẹ túyáyá níṣẹ́ àwágọ̀ kátúyáyá síbọn èyí bàbá tiẹ̀ wàá jẹ́ yìí lájà fún nígbà June 12 àmọ́ tí gbogbo òlú jáde lé lórí ìjọba náà sì gbà pé nǹkan ń bẹ lórí kílẹ̀ yìí ń ṣe ọmọ wa ní ń bẹ láàrẹ̀ lórí kí la wá fẹ́ jà fún kí ló ṣe kí la fẹ́ jà fún o la fẹ́ jà fún bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn mọ́ gbọ́ bí bá ń bẹ láyé máa pé mo wí ìtèmi bí bá pẹ̀yìn dà tán ayé á sọ pé mo wí ìtèmi bí bá ń bẹ láyé máa pé mo wí ìtèmi ìlú wo wọn ti jago tọrọ nígbà wọn à ń sọ fún wọn gbà náà pé Yorùbá nílà káyé tá a bá jagun kò lè látúntò ẹ sì wá ń lo òyìnbó ẹ sì àní ẹ máa bọ̀ ọ́lẹ̀ yìí ni ẹ wá líìdì ogun ṣèbáyìí ni èyí lẹ sáà kó gbogbo amúnísẹ̀ wá lẹ kó gbogbo nǹkan ogun wá fáwọn ọmọ ẹ̀yin náà ni ẹ wá líìdì rẹ̀ kí ló dé ẹ nífẹ̀ẹ́ ìlú ju gómìnà lọ ẹ nífẹ̀ẹ́ ìlú ju gómìnà stéètì lọ ìjọ tí mo ti gbé fún ẹnjìnlẹ Olúṣèyí Mákindé ọjọ́ tí wàhálà ṣẹlẹ̀ ní bàbá àgbà ní Ṣọ̀kan estate tẹ́nìkan ṣe fídíò tí gbogbo àwọn aráàbẹ̀ ń pè torútorú gómìnà fi lọ operation bọ́ọ̀sì lọ àmọ̀tẹ́kùn lọ àwọn ọlọ́pàá lọ mo tún dúpẹ́ lọ́wọ́ commissioner police ìpínlẹ̀ Ọ̀yọ́ àti DPO Ẹlẹ́yẹlé pápápá ni wọ́n ti gbáwọn èèyàn dìde lọ́bẹ̀ lẹ́ẹ̀kan sí mo tún kan sára sí DPO Ẹlẹ́yẹlé gbogbo náà lákó wo interview yẹn gbà mọ́ lọ́bẹ̀ táwọn màálù yẹn ti jẹ nǹkan tí wọ́n kú lọ rẹpẹtẹ ó kálukú ti ń di ẹrù wọn fẹ́ máa sá gọ́vnà lọ pèsè ààbò fáwọn èèyàn pé ẹ lè sá kúrò ń bí nílùú Ìbàdàn ẹ rí gbogbo yẹn ń gbà yẹn oṣù kálẹ̀ ọ̀rẹ́ ru àgbà bá a gba Yorùbá nation lónìí tá a wà lórílẹ̀‐èdè tiwa sójú ẹsẹ̀ náà ní ọ̀dà èyí tó bàjẹ́ yìí sáwàlá yọkùn mọ́ sí làbàjẹ́ àbí níbo làwọn bàbá wa wà nígbà táwọn Ìgbò pa Western region tí wọ́n parẹ́ tí wọ́n ní unitary system làwọn ó lò so àwọn bàbá wa kú ńgbà náà bàbá wa padà ṣe bí referendum lẹ́yìn ká máa béèrè fún
àní ẹjẹ́ àkọ́kọ́ béèrè pé ká padà sí regional system wèrè tẹ́ ń ṣe yìí ò lè ràn yín lọ́wọ́ ká kọ́kọ́ béèrè fún regional system ìní tá a bá kọ́kọ́ béèrè fún kí region kan kó dúró lórí ẹsẹ̀ rẹ̀ á mọ̀ pé a máa mú nǹkan lọ sókè ni ìyẹn ọ̀bẹ wa ni làwọn Awólọ́wọ̀ ṣe tí gbogbo ẹ̀ la fi gbádùn nítorí ká kọ́kọ́ béèrè fún nìyẹn tẹnu wa bá kò tá a bá báwọn ọba wa sọ̀rọ̀ tá a báwọn olóṣèlú wa sọ̀rọ̀ tá a báwọn gómìnà wa sọ̀rọ̀ a tún ní yájú sí wọn a tù wọn ni tí gbogbo ẹnu gbogbo wọn bá kò pé tá à ń fẹ́ nìyẹn á dẹ̀ ṣe referendum lé lórí nígbà tá a bá jà àmọ́ ẹ ṣe sùúrù ẹja ní local police ká ní forest guide náà bí ìpẹ́ yìí mọ̀ọ́mọ̀ fẹ́ da nǹkan rú ni ẹ̀yin ìka yìí ẹ fẹ́ da nǹkan rú ni tíjọba bá sì declare yín ní terrorist kọ̀ọ̀kan àwọn èèyàn gidi àwọn tó ń ṣe Yorùbá nation kọ̀ọ̀kan wọn ẹ̀yin Dúpẹ́ Onítìrí ni wọ́n declare as a terrorist organization a sì wáyé jáde ibikíbi tẹ́ ẹ bá wà lóde jájọ ilẹ̀ Yorùbá ọdọọwọ́ èmi àti ẹ kò sí nǹkan kan ẹ bá mọ̀ pọ́run wò ń lọ bọ́ ọba kú bọ́ ọba para rẹ àwọn ọ̀sàyé o bí èèyàn bá kú ìwọ lọmọ tí ń kan lójú àwọn kan sọ wọ́n fẹ́ fi ìyẹn wáìpù Yorùbá dànù ni wọ́n fẹ́ pa Yorùbá ní nínú ṣé èèyàn bíi 3 mẹ́rin tẹ́ pa ní ọmọ náà ní kí Yorùbá bí wọn ò pinlẹ̀ yìnbọn máwọn èèyàn ẹ̀mọye èèyàn tí ń kú lójoojúmọ́ tẹ́ bá lọ sẹ́mẹ́ntìrì káàkiri àbẹ báwọn èèyàn bá kú àlè mọ̀ pé èèyàn kú àwọn wọn para wọn kí pinlẹ̀ ní wúlò wọn tẹ́lẹ̀ ọmọ gbẹ̀rẹ̀ ọmọ kù kí ní ọ̀pá wọn ń kó bọ́ǹgì wọn lọ́ fi ń kojú àmì mi ò mọ bí dáńtí ń ṣe yẹ o agbẹ́bẹ́ tẹ̀sí lọ́njọ́ náà gan tẹ́ ẹ jẹ́ 20 àwọn àmì tí wọ́n kó wá ẹ tẹ̀ wá pa wọ́n bẹ́ẹ̀ wọ́n ò tún mọ̀ kó àwọn àmì wá sí i dọ̀rọ̀dọ̀ òsì lè ta ṣe gbẹ̀yìn ẹ lè dúró de àmì kan bẹ́yìn náà lẹ̀ ń sáwọn tá a rí ní tẹ̀ ń bọ́ gbogbo tẹ̀ tó mara lẹ̀ tóògùn yín wọ́n mú yín tóògùn ẹ lóògùn mi máa ń sọ ẹ má máa halẹ̀ mọ́ wa ẹ lóògùn ìlòdì lẹ́yìn òbó ò rí báyìí ẹ má fi àìmọ̀ kan ẹ má fi pa àwọn èèyàn wa làwa ń sọ àásòsì ẹ ń sòsì bí àṣẹwò Òṣùpá ní ọ̀rọ̀ ta la àbá pòṣè sí bí ọba so lóṣì tó ń sòsì bí iṣẹ́ a sọ fún un pé kó yé sòsì bí iṣẹ́ àwọn tó wá yẹ kí wọ́n sọ fún Dúpẹ́ Onítìrí àtàwọn èèyàn pé kí wọ́n yé sòsì bí iṣẹ́ gbogbo wọn wá fi sílẹ̀ wọ́n ń sòsì bí iṣẹ́ nígbà wá dolóṣì tán ni wọ́n ń pariwo dáradára ó yẹ federal government ẹjọ́ tó bá ṣe pé Amẹ́ríkà ní Dúpẹ́ Onítìrí wà wọ́n ó gbé wá tó bá ti rán mẹ́ta àrò ń bẹ gbé lọ àrò wọ́n lọ tọ́jú ẹ̀ èmi ò mọ bẹ́ẹ̀ ti ń ṣerú eléyìí o Dúpẹ́ Onítìrí wọ́n ń declare nation wọ́n dẹ̀ ń búra èmi dẹ́gbà ti ẹ̀ declare nation dẹ́gbà búra bóyá Liberty Stadium lẹ́lò ní o bóyá Eagle Square ní Tafawa Balewa Square lẹ́lò ní Èkó ní o tí gbogbo owó pè sí i á mọ̀ pé ẹ̀sìn nǹkan torí àwa Yorùbá tá a lẹ́ fi lọ fi lọ wá àwọn ọba wọ ọmọ àwọn gómìnà wọ ọmọ àwọn ọlọ́lá wọ ọmọ ẹ̀wá wí táìmì kan halẹ̀ kí èèyàn sára mi o ó ti kọjá bẹ́ẹ̀ ẹ kó bọ̀ jáde sọ́jà ń bẹ lọ́nà lóèmí sọ́jà ni ó pa yín tán ìwèrè náà kí wọ́n halẹ̀ mí lẹ́lẹ́ halẹ̀ mọ́ ẹ má ra kùkú ìdí mọ́ mi ẹ padà lọ sẹkítẹ́rìàtì ẹ padà lọ ẹ má ra kùkú ìdí mẹ́mi wọ́n halẹ̀ mọ́ mi ẹ dára dúró sí ẹ ti kọjá bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ ẹ máa sọ wá pa àbí ẹ máa bọ̀ wá ẹ gbà pé wèrè la fi ń wo wèrè Ìbàdàn wọ́n ń pe bí yìí tí máa kìlọ̀ fún yín pé tẹ́ ẹ bá wá bàdàn á máa tọ́ka yín ni ẹ̀yin wèrè náà kí tẹ́rọ̀ lẹ́rọ tó lẹ́sìn máa dà láfíà lóru tó bá tásìkò tá a bá lọ a ní ìjọba tó ń bẹ́ ń bẹ̀ yìí ìtawà ń sọ èmi ń sọ ń gbà wọn ẹ jẹ́ kí a lọ́mọ láàrẹ̀ tá a bá lọ́mọ láàrẹ̀ ní tá a máa béèrè fún ni àtúntò kí náà ni gbogbo Yorùbá ń béèrè fún nísìnyí àtúntò kí dẹ̀ ni wọ́n láwọn fẹ́ ṣe àtúntò that's it tẹ́ bá ṣe àtúntò tán ìyẹn lá lò fà á wọ́n ti gbé kalẹ̀ prógámù tó ṣe pé ọdún 2031 wọ́n ti gbé kalẹ̀ lórí bí wọ́n ṣe máa ṣe gbogbo system wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ tó bá mọ̀ pé 2031 jìnnà ojú ń kàn ó lè wọkọ̀ fún gbọ̀rún lọ ẹja ní plan àwa pilẹ̀ bàbá ti jìyà dàgbà ẹja ní plan pé bó làwọn ọmọ tiwa náà ò ṣe ní jẹ́ bó nílùú ò ṣe dáa ok president fẹ́ ṣe ojú ọ̀nà láti Èkó lọ sí Calabar ẹwà dúró rẹ̀
5 lane wọ́n tó wá fi tírèènì sí láàrin. So àwa náà tó ní ìwà bá pé láti Èkó again lọ sí Ìlọrin tí ó fi dé Lọ́kọjà kí wọ́n bá wa síbẹ̀ kí wọ́n fi tírèènì sí láàrin. Gbogbo àwọn gómìnà wa ìbí tó yẹ ká máa bẹ̀ wọ́n ni pé irú kíní tírèènì tí wọ́n ṣe ní Èkó ẹ jẹ́ kí gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà ká pawọ́pọ̀ kí tírèènì ó so gbogbo ilẹ̀ Yorùbá papọ̀ àwọn ìlú tí ò dé rí kó débẹ̀. Èèyàn lè wà ní Èkìtì kọ́dẹ̀ lọ́mọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kó a máa sun Èkìtì fast train. Mo lè wà nìbàdàn kí n máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kí n padà wá máa sùn nìbàdàn fast train. ẹjẹ́ àfarabalẹ̀ pẹ̀lú ìjọba tí ń bẹ ń bẹ̀ yìí. Ẹjẹ́ àfarabalẹ̀ pẹ̀lú ìjọba tí ń bẹ ń bẹ̀ yìí. Ní last week tá a lọ sin Ọ̀túnba Abímbọ́lá Davis wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe express Ọ̀yọ́ Ìbàdàn sí Ọ̀yọ́ tó ṣe pé wọn ò ṣe dáadáa tẹ́lẹ̀. Máa padà lọ́bẹ̀ máa fi hàn wá tẹ bá rọ́dà yẹn tí wọ́n ṣe bó ṣe tíìkì tó gbogbo ẹ̀wọ̀n dẹ̀ tó fẹ́ tó ṣe ṣèbí torí pa ní Tinubu ń bẹ̀ ni. Abẹ́ ti gbàgbé pé lára kan tí mo máa ń pariwo nípa ọ̀rọ̀ ọ̀nà pé àní ìjọba Buhari tó lọ kí wọ́n dá akọ federal road kan tẹ́ ṣe ńlẹ̀ Yorùbá tó yanjú níjọba Buhari tó lọ ṣèbí àti lọ́mọ ń bẹ̀ wọ́n fẹ́ máa ṣe yìí ládẹ̀ tí rí tẹ bá rí bọ́dà yẹn ṣe tíìkì. Kí ló dé ẹjẹ́ àrònú wa náà. Tinubu jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ní kìí ṣe pírẹsidẹ́ǹtì ilẹ̀ Yorùbá. Báwa náà ṣe dìbò fún mi wọ́n ṣe dìbò fún ilẹ̀ Haúsá. Báwa náà ṣe dìbò fún mi náà wọn ò dìbò fún ilẹ̀ Haúsá. Kò bá jẹ́ ìbò 10 lórí ilẹ̀ Ìgbò èèyàn 10 náà tó dín nílẹ̀ Ìgbò wọ́n fìfẹ́ hàn sí ni. Pírẹsidẹ́ǹtì Nàìjíríà ni náà. Ṣé ká wá gbà pé ń gbọ́ ọmọ tí wá débẹ̀ ni kó dàrú. Bá a ṣe ń pariwo tó yìí the most peaceful region iná nílẹ̀ Yorùbá tó dùn ún gbé ilẹ̀ Yorùbá yìí náà ni. Ìjọba ẹ má fi ọwọ́ yọpẹrẹ mọ́ ọ̀rọ̀ ààbò ìlú. Orí wa ò pé ìjọba security gbọ́dọ̀ wà torí tẹ́ ẹ bá fọwọ́ yọpẹrẹ má bò ìlú dìdìrì àmọ́ ṣe bí dìdìrì àmọ́ rìn dìrín. Ògbọ́n tẹ́ ẹ bá gbégbèsè akin gbogbo bí tẹ́ ẹ kẹ́ ẹ fọlọ́pàá sí gbogbo bí tẹ́ ẹ kẹ́ ẹ fológun sí gbogbo bí tẹ́ ẹ bá rẹ́ nìkan tó bá kẹta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ mọ́ sáà pa ẹ mú ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò èyí tó bá ṣe gbogbo orú àdá aláàmù tẹ́ ẹ kó jáde nínú mọ́tò báyìí gọ́ọ̀nà Òkun Fáṣọlá tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ànílò èèyàn bẹ́ẹ̀. Ẹ lọ sílùú òyìnbó àwọn tá a bá ti mú bá nǹkan tẹ́ ẹ fi sí wọn lọ́wọ́ tó gbé réǹjì bá ti fẹ́ sá kúrò ń bẹ̀ tí kìíní bá ti gbé wọn mò nílé kúrò ń bẹ̀ wọ́n mọ̀ ṣiṣẹ́ ní oko kò nílò kẹ́hìndé wọn mọ́lẹ̀ bó ṣe pẹ́sẹ̀ wọn lẹ́ẹ̀dè mọ́ tó bá ti pé ó ti fẹ́ kúrò ń bẹ̀ tó bá ti kọjá réǹjì tẹ fún wọn wọn ò nílé lọ dàsítòsé ó ti gán pa ní ọmọ jẹ́. Ẹ kó wọn dòóko ẹ kádà aláàmù fún wọn ẹ bá lórí òun ò pé ẹ kó wọn oko a nílẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn náà ń ṣiṣẹ́ fáwọn ọmọ wọn tí ń bọ̀ nù ẹni wọn ó gbin ọ̀pẹ lọ káfí máa ṣẹ̀yìn kí wọ́n gbin obì lọ wọ́n gbin kòkó lọ wọ́n gbin ìrẹsì wọ́n gbàgbàdo wọ́n gbin wọ́n èé gbin èlùbọ́ kí wọ́n gbin kí lorúkọ ẹ̀ ẹ̀gẹ́ ó kìgì ẹ̀gẹ́ bọ́lẹ̀ kámú lọ́ọ́ ta kẹ́gẹ́ ọ́ ta fàlàfàlà jàre wọ́n gbin iṣu lọ rẹpẹtẹ wọ́n gbọ́n ọ̀gẹ̀dẹ̀ lọ dáradé òsì ìjájọ́ awala níjọba tí ń bẹ lóde ìjọba yóò sì lóun ò ṣe tiwa ẹjá wa náà ò ṣe tìjọba ẹ torí pé tíjọba ẹ bá ṣàṣeyọrí oríyìn wa ni ẹ sì já kìí ṣe gbogbo ọ̀rọ̀ dẹni ìníjọba ó sọ ọgbọgbọn ibi tá a wà lónìí ọdún wo láti débẹ̀ kẹ́yìn Ọbásanjọ́ jẹ́rí ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ kìí ṣe Yorùbá ní kinní kan ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ọmọ wa la ní ń bẹ̀ báyìí báwo la ṣe ṣàtìlẹ́yìn fọmọ wa tá a ní ń bẹ̀ Mr. Bọ́lá Ahmed Tinubu tọ́jú ọmọ wa kò sígbà láwa máa dà lóru wọ́n wà kó sọ́jà wá gbogbo ilẹ̀ Yorùbá àwa máa pariwo àwọn fọ́jà Fúlàní ni wọ́n kó wá o àwọn ni wọ́n ń pa wá o àwa kọ́ la fẹ́ fọwọ́ ara wa pè wọ́n wá báyìí. Nígbà wàhálà Èkìtì ṣẹlẹ̀ tí wọ́n ní káwọn sọ́jà ọmọ lọ sékìtì èmi lèmi kọ́kọ́ ń pariwo pé ẹ má jẹ́ sọ́jà ọlọ o kí la lámọ̀tẹ́kùn sí ẹ má jẹ́ sọ́jà ọlọ nú igbó torí bàbá tó ń kọrin míì ní ìsìn o tí ẹ kọ́ lẹ fẹ́ dálẹ̀ ní ìsìn
yóò wá di pé gbogbo ọ̀nà tó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ká wọn sójà káàkiri àwọn aláwa máa pariwo àwọn sójà ń fìyà jẹ wá wọ́n ń dá wa dúró wọ́n ń nà wá wọ́n ní a máa rákòrò kódà á fàyàrá torí sáà lórí wo òpin ni a sọ fún wa ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ nìkan kó dì sí fún yín ẹ wo ọmọbìnrin tí wọ́n mú nísìn ẹ wo tí wọ́n fi tàn ìjọba ẹ̀dẹ̀ ṣàánú ìlú ẹ wo orun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ní last year àwọn tó fẹ́ gba kínní army tó ṣe pé slot èkó wọ́n wàá mú yẹn wá láti ilẹ̀ haúsá gbogbo slot tó bá yẹ kó jẹ́ tèkó wọ́n á fún wọn ní north ti Lagos state inú tọ̀yọ́ state ńkọ́ tọ̀ṣun ńkọ́ tòǹdó ńkọ́ tògùn ńkọ́ tèkìtì ńkọ́ ẹjẹ́ àjọ àwọn ọmọ wa tó nífẹ̀ẹ́ sáwọn sẹ́wọ̀n yìí ẹjẹ́ á ṣe ẹ mọ́ pin fáwọn ọmọ yín ẹ wà àwọn ọmọ ìyá ọlọ́gẹ̀dẹ̀ ẹ wà àwọn ọmọ ìyá olóbì ẹjẹ́ àwọn náà ó soríire báwo lọ́wọ́ ti ṣe nu àṣàyẹ àwọ̀ lọ́wọ́ yìí mà ti dá ìgbà wo lọ́wọ́ yìí mà ti dá àwọn ọmọ tá a lákà wọ́n ń sòyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wá di nǹkan lónìí tí èbá sáwó lọ́wọ́ ìmí inú yín bàbá yín ẹ̀yin gan ẹ̀ ní lè kàwé ọ̀rọ̀ education ńlẹ̀ Yorùbá ó yẹ kó dàbí ọ̀rọ̀ human rights ni àti ètò ìlera ẹ̀tọ́ mi ni ìjẹ́ ẹ fún wa bí ìjẹ́ fi ń brainwash orí àwọn èèyàn nìyẹn ẹ lọ káàkiri gbogbo àwọn iléèwé tó jẹ́ tìjọba ẹ káàánú ni bẹ́ẹ̀ bá sì gbé kọ́ńtrátì fún yàn èyí tíjọba bá gbé fún náà ẹ sanwó báṣubàṣu àbí èèyàn mélòó náà níjọba tó fẹ́ kó sẹ́wọ̀n báyìí náà ní ìsìn bẹ́ẹ̀ gbé títì fún yín rádaràda lẹ́sẹ̀ bẹ̀ ẹ bá sì tuntun yín mọ́lẹ̀ ìjọba yìí náà ní o àmọ́ ìjọba tẹ́ ẹ̀ bá san lórí wọ́n mọ̀ bó kọ yín jẹ́ ni torí bẹ́ẹ̀ bá ṣe títì tí ọ̀dà tá a bá lè wí lónìí àárù tẹ́ ẹ bá kú òun bẹ̀ pé òní o ìbí ìtajúmọ̀ bí ṣe láti Ìbàdàn lọ dé Èrúwà ìní Ṣèyí Mákindé ṣe padà títì tí ò tí ì lọ́dún márùn tó sì ti fi ń bàjẹ́ ńgbà náà ọdún márùn kiri kò ì lọ́dún kan tó fi bàjẹ́ tán ń Ṣèyí Mákindé ṣe padà bẹ́rù bá ń bà wá ń gbà Ajímọ̀ bí ń bẹ láyé tá a bá lè sọ àtọ́ lẹ́yìn rẹ̀ kí ló dé nígbà Ṣèyí Mákindé ṣe títí Ìbàdàn sí Ìṣẹ́yìn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo èmi lọ èmi àtọ́jú tó lé mo ṣe sàdánkátà rẹ̀ pé ìjẹ́ ń pè ní títì rèé wọ́n wá débi ìkan táfárá kẹtí kínní ti yẹ̀ lulẹ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ó sì ti ṣe ní ìṣiṣẹ́ rí kí wọ́n pariwo mọ́ bá a bá rí nǹkan kan tó bá kù nígbà wọ́n ṣe títì Ọ̀mí sí Ìdó ibì kan wá ń bẹ́ńbẹ́ abẹ́ bíríìjì rélùwéè mọ́tò ọgbà ìsàlẹ̀ rélùwéè ọgbà òkè ọ̀nà yẹn wá kọjú ó léwu burúkú ojú ẹsẹ̀ láti pariwo pé torí òní kọ́ torí ọ̀lẹ́ èrò tí ìpọ̀ tí ń gba bí lọ́jọ́ iwájú ìjàmbá mọ́tò tí ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò ní ṣe é kó tí tírélà bá wọ bẹ̀ yọ ọmọ yí ni oníròyìn mélòó ló lọ èbé mi lọ mo fi hàn gbogbo ayé ṣéǹgbà mo ti wá sọ̀rọ̀ tí mo fi hàn gbogbo ayé tá a dẹ̀ kíjọba lórí ọ̀nà tó ṣe ṣéǹgbà bá ti wá ní pé ọyẹ lọ gbé o ọsọ pé àwọn ọmọọṣẹ́ lọ́nà tó léwu torí pé yálà kí wọ́n gbé títì yẹn tí kọ̀ǹtrátọ̀ yẹn dẹ̀ sá fún bíríìjì gbọ́dọ̀ gba ojú orin rélùwéè níbi tó yẹ kó gbà òun ò sì fẹ́ ṣe lọ́wọ́ àfi lọ gbé gbàbẹ̀ yẹn lọ́nà bá kọ yú ní bá ń yú lọ ọ̀run gbogbo ilé náà la gbọ́dọ̀ kíyèsí lẹ́ẹ̀kan sí arọ ìjọba àpapọ̀ ẹ̀ bá wa declare Dúpẹ́ Onítìrí as a wanted à ń wá o ẹni bá rí bá wa declare tẹ́ ẹ bá gbówó lé ẹ sanwó tíkẹ́ẹ̀tì ní èmi ọ̀lọ́ Amẹ́ríkà yín lọ́ba yín mú wá yín lọ́ba yín Dúpẹ́ dìde ká lọ wà lọ jẹ́jọ́ ńlé ìjọba ẹ declare Dúpẹ́ Onítìrí as a wanted kọ́kàrà ló lè balẹ̀ tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa torí àkókò mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa ẹ jẹ́ á kìlọ̀ fáwọn ọmọ wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ bákan náà mẹ́jà gbàgbé tó ńlá kan ń bọ̀ nínú oṣù karùn-ún tá a pè ní pàtàkì ìtàn àwa Yorùbá ní Marvin 21 ni ó ti wáyé ní Ring Road nìbàdàn May 25 ni yóò wáyé pẹ̀lú ògo Ọlọ́run àwọn lọ́balọ́ba ń bọ̀ àwọn èèkàn ìlú ń bọ̀ àpérò ńlá ni lórí ìtàn ilẹ̀ Yorùbá bóò ní ìtàn wa ò ṣe ní kú ìtàn wa bóò ní ò ṣe ní parẹ́ ìlàpérò láì wà fún
adúpẹ́ lọ́wọ́ àwọn tá a ti bá wa dá sí àwa tá a ti dá sí náà ẹ jẹ́ ká dá sí fẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò WhatsApp line mi ní +234 8023687432 airtel ti blọọkì direct call lé wọlé o a lè pè jáde àmọ́ WhatsApp ń lọ ẹ̀kẹta tá a lọ sí NIN ní o federal government náà lẹ́ ń gbọ́ airtel ní o láì ta ti ń lò tó lé lógún ọdún ó ti di ẹ̀ẹ̀mejì mo ti ṣe lọ́dún yìí o wọ́n tún ti dé o WhatsApp nìkan ló ń lọ báyìí lórí +234 8023687432 so pàtàkì tó ọmọ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run May 25 ní ring road nìbàdàn ní gbọ̀ngàn látàfẹ́ lò títí ìgbà tá a pàdé o ẹja máa ṣe jẹ́ẹ́jẹ́ o kárántì wípé bí àbá kanjú kú á jẹran tó tó erin títí ìgbà tá a pàdé ejò kò ní rọlù rẹ̀ pè láyè kojú ire o. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o ọmọdé ò bá tàn ó àbá rọ́bà ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. Ìlú Ìbàdàn ń gbàlejò lọ́balọ́ba àwọn ìkẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá tó mọ rírì àṣà àti ìtàn Yorùbá ń wọ̀lú Ìbàdàn bíbà lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ògidì ìtàn Yorùbá gbọ́dọ̀ dẹ́lẹ́bẹ̀rí ẹsẹ̀ lẹ̀ mọ́ wa lọ́wọ́ yánmírí àtàrẹ̀ wa gbọ́dọ̀ máa kó wa láṣà wa kíntàn ọmọ bà tán mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá lójúlówó ọmọ kọlẹ̀ Yorùbá oníbodè ilẹ̀ ó tù òjìire ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá Lájí Abbas ṣe ń pe gbogbo ọmọ Yorùbá káàpàtà síbi àpérò ọlọ́jọ́ kan lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 mọ́f 21 ring road Ìbàdàn òkun tinú tòde àpérò ńlá lélẹ́yìí fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àṣà àtìtàn Yorùbá ń gbọ́dọ̀ rẹlẹ̀ ìtàn Yorùbá ń gbọ́dọ̀ dàtẹ̀mẹ́rẹ̀ ó gbọ́dọ̀ máa tan náà ramọ́ramọ́ ká lè máa wà lókè téńté bí gbogbo ẹ̀yà yòókù ṣe fi wá ṣàwòkọ́ṣe láàrin òpìtàn ilẹ̀ Yorùbá Lájí Abbas ṣe ń lọ́gùn ẹ̀ tán pé ẹ jẹ́ kájọ dáàbòbò tàn nílẹ̀ Yorùbá ìtàn ò ní tán okùn gbọ́dọ̀ gùngùn kó má níbi tó ti gùn wá gbogbo okùn kò dún oríkì orílẹ̀ àṣà àtìṣe Yorùbá tí kọ́ni níwọ̀n ọmọlúàbí láwùjọ kò mọ̀ gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ káwọn ọmọ tí ń jọ́ọ̀pù nọ́pù ọmọ padà máa kú àgbàlagbà lẹ́sẹ̀ lẹ́nu àṣà ìtàn àtìṣe Yorùbá ni ẹjẹ́ jọ ṣàpérò lórí ẹ̀ ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá Lájí Abbas ó fọ̀gẹ̀rẹ̀ tán ilé ìbalẹ̀ lógun ọ̀fẹ́ yóò ju ọ ṣe gbàgbàgbà ní gbogbo lọ́balọ́ba àtàwọn agbáṣàgà ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀ ojúlówó ọmọ kọ Ìbàdàn tí fojoojúmọ́ kí tantan pé àṣà wo gbọdọ̀ parẹ́ lónìí ẹ jẹ́ kájọ pàdé ní mọ́f 21 lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí kájọ ṣàpérò lórí ìtàn àtàṣà ilẹ̀ Yorùbá a ó máa retí yín o.